máa gbọ́ ọ̀rẹ́ mi má gbé kúrò níbẹ̀ jẹ́ ká jọ máa gbọ́. Tí gbogbo wa ní ìbílẹ̀ rédíò lè bàjẹ́, tí gbogbo wa ní ìbílẹ̀ rédíò ní kẹ́ ẹ máa gbọ́, ní ti ilé tó gbó ní kẹ́ ẹ máa gbọ́. Ní kẹ́ ẹ máa gbọ́ o, ìbílẹ̀ rédíò ètò tó lóyún fáwọn ìbílẹ̀ rédíò. Òkè òkè lẹ́yẹ fọ́ọ̀mù lókè lókè lẹ́ máa lọ. Tẹ bá fẹ́ polówó ọjà tàbí tẹ bá fẹ́ ṣe ìṣòwò. Òkè òkè lẹ́yẹ fọ́ọ̀mù, òkè òkè lẹ́yẹ fọ́ọ̀mù ìbílẹ̀ rédíò. Òkè òkè lẹ́ máa lọ. Ètò tó dára ní o fẹ́ polówó ọjà, ètò tó dára ní ìbílẹ̀ rédíò. Rédíò tó lágbára ní tó bá fẹ́ tajà ṣọ́ọ̀tì kan sí wa yẹn ní Bedford High Street nọ́mbà 89 Bedford lawa ìyẹn nílùú London. Ó yá ìdílé rédíò ètò tó dára ní iléeṣẹ́ tó bá fẹ́ ṣòwò ṣọ́ọ̀tì kan sí wa ìbílẹ̀ rédíò iléeṣẹ́ tó dára ní tó bá fẹ́ tajà ṣọ́ọ̀tì kan sí wa ìbílẹ̀ rédíò ní ìbàjẹ́ àmì nítorí gbogbo ìbílẹ̀ rédíò ní ẹ máa gbọ́. Ìbílẹ̀ rédíò látọwọ́ ìyá Ìbàdàn ní ìbílẹ̀ rédíò òun ní kẹ́ máa gbọ́. Ìbílẹ̀ rédíò tiwantiwa ní ìbílẹ̀ rédíò wọ́n máa lóyún látọwọ́ ìyá Ìbàdàn òun ní kẹ́ máa gbọ́. Ìbílẹ̀ rédíò tiwantiwa ní láàrin ilé nǹkan àyèdè ìyá Ìbàdàn nìbàdàn ní ilé olúwẹ̀ ẹ̀rọ ọmọdé gbígbẹ̀ kára ọmọ àfìkà ọgọ́rùn-ún Ìbàdàn mẹ́ta wájà kò ṣe kára ẹgbẹ́ lọ́jà èyí ìlú ìgbíkú olóògbé òkú kẹrin lójú ògùn ìbílẹ̀ rẹ̀ ní èrò mo ní kò ní ìbàjẹ́ o lọ́dà ọlọ́run rẹ̀ nípa òjẹ́ tẹ́gbà gbọ́ bíbí ìkẹlẹ̀ bá ń gbọ́ gbẹgbẹgbẹ ẹ̀dàgbà bá àwọn gbọ́ ìbílẹ̀ rẹ̀ kí o máa lọ́wọ́ ó kárí ayé ẹbí bọ́bí lóòdọ̀ ìgbọ́ ọgbọ́n ní àjà ọgbọ́n nínú yíò òbí kárí àgbáyé ìbílẹ̀ rẹ̀ kí o omílẹ̀ títí lágbèrè nǹkan aláìní bí ẹ̀ràn gbọ́ ìbílẹ̀ rédíò àti ìbílẹ̀ rédíò àti Ìbàdàn àti Ìbàdàn ìbílẹ̀ rédíò kò ní bàjẹ́ lábẹ́ wọn lọ. èmi tó jẹ́ níbẹ̀ o ìyíndé mo jẹ́ níbẹ̀ o ọ̀làjídé wọ́n pè mí lórí gbógbàmù wọ́n tẹ̀lé Ìyá Ìbàdàn ló ń ṣọ̀la òun ló ń ṣọ̀la Ìyá Ìbàdàn mú wá sọ pé ìwọ̀kọ̀ ọlọ́run ní ìwọ̀kọ̀ ọlọ́run ní ìpìlẹ̀ rédíò èyí kọ́ ọlọ́run ní èyí kọ́ ọlọ́run ní lágbọ́lá. òun ní kí n máa wò lẹ́gbọ́gbọ́jọ́ tẹ bá ti fẹ́rẹ́ sórí ètò Ìyá Ìbàdàn lẹ máa rí o. Ó yá ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́. Àwa wà fún yíyọ ìbílẹ̀ rédíò. Ètò tó dára ní ìjọ máa gbé kúrò níbẹ̀ máa yí kúrò níbẹ̀ o ìbílẹ̀ rédíò yìí ti gbogbo wa ní. Ẹ̀rù gbọ́dọ̀ bàjẹ́ torí kò síbò níwọ̀n tí a lè lọ àjò máa lè dàbí ilé ìbàjẹ́ ká so owó pọ̀ ká fìlú ṣọ̀kan gbé kéwìgbé ṣe. Tiwantiwa ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò ló ń kí ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò ló ń kí yọ tiwantiwa jà fún ló ń kí ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò ló ń kí yọ. Ìyá Ìbàdàn nínú àwọn lẹ́kọ̀ọ́ tó bọ̀ ọ̀nà náà wọ́n pẹ́ mẹ́sùn ìbílẹ̀ rédíò àwọn àmìfẹ́ ọjọ́ fún ọmọ pàmò ìbílẹ̀ rédíò bí ọdún òbí bọ́ sí ìwọ̀n tiwa pàtíkà níta ẹ̀tọ́. Mo ní báyẹ̀ mo tọ́wọ́ pẹ́ ìgbà ọ̀rọ̀ ọmọ ìyá ọ̀rọ̀ Ìbàdàn ẹgbẹ́ tó ní ẹgbẹ́ ìjábọ̀ ẹgbẹ́ ìjọ ọ̀rọ̀ àtàyà àgbàdo ìmọ̀lẹ́wọ́ lóbi ìtúlẹ̀ ìdọ́ǹtè Ìyá Ìbàdàn tó ń wọ́n ọ̀rọ̀ yìí ẹwà tí tọ́tò fún wọ́n ní ayé
gbogbo náà sọ̀rọ̀ mọ̀ kó sọ̀rọ̀ oníkúrú ìwé bàmọ́ ẹni tí mo fi ń jẹ́ ọgbọ́n tí mo fi ń jẹ́ bí tí mo fi ń jẹ́ kẹ́lẹ́ tí mo fi ń jẹ́ ọgbọ́n tí mo fi ń jẹ́ yọ ẹnu àwọn ọmọ àmà ní ọ̀rọ̀ ẹnu sọ́mọ̀ ọ̀gbẹ́ lọ́bíà bí mo fi ń sọ àdúrà yàbá dáhùn ní ipò yàbá dáhùn ní ìwọ̀n ọjà fún ó bẹ̀rẹ̀ tó ní agbẹ́jẹ́ ká máa lé ẹ̀jẹ̀ ká máa lé ẹ̀rùn àyà àwọn ọ̀táwẹ̀ tó ní ẹ̀jẹ̀ ká máa lé kọjá ká máa lé ẹ̀rùn màmá wọ́n ní ẹ̀jí tí wọ́n lè ẹ̀jẹ̀ bí yálọ́wẹ́ wọ́n ní ẹ̀jí tí wọ́n lè ẹ̀jẹ̀ kù tí ó gbó dẹ́kun tí ó gbó ọ̀gbà. Gbọ̀gbọ̀rọ̀ náà ni bàbá mi. Fàájì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà rẹ̀ lórí ètò náà lọ́wọ́ yìí ìgbà náà là ń jú lọ́wọ́ Ọlọ́run ọba mi. Torí wúrọ́ tó wọlé tí òkágbò dẹran àmúsọ àgùntàn tó wọlé tí òkágbò dẹran àmújẹyá kẹ́lọ́ ọmọ bá dẹran àmújẹyá náà lẹ́nu ìmọ̀ ọkọ̀ ṣe ń gbéṣù barabandẹ̀ ìbà fọ́lọ́run ọba mi. Òun lèmi ṣe máa ní kìnìún ẹ̀yà Júdà gbòǹgbòdìlé Jésè ọba mi tó dá ọ̀run tó dá ilẹ̀ tó dá ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ ó dá ọ̀run méje lẹ̀ méje ó fayé ṣẹ̀kẹ́ ẹ̀dógún ọlọ́mọ̀rọ̀ tí gbogbo ayé dìrọ̀ mọ́ akọni mọ́mọ́ mú gègé oníkálàmù òdi ọ̀run ọba mi tó fọgbọ́n mọ̀ gba orí ọba tó mọ jí orí ìjímèrè tí ọ̀gbọ́dọ̀ túká adínúròdì olùmọ̀ràn ọkọ̀ olùbọ́ba mi ti ń jẹ́ mi ni ẹkùn ọ̀run tí ń fẹ́kun ayé ya pẹ́rẹpẹ̀rẹ ọlọ́run ọba mi mo tún ti dé sórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe mi ìwọ náà ló ní mọ̀ wí oní mọ̀ fọ oní mọ̀ sọ oní bí n bá ti ń wí náà ní ọmọ gbọ́ ọlọ́run ọba mi mo pẹ́pẹ́ ọlọ́ni àti ti dé sórí ètò ẹ̀gbọ́n bí ìwé mímọ́ ti rí ni ó ní ẹgbọ́n rí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí á ní wọ́n gbé sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọlọ́run ọba ògo kó wọnú ilé yìí wá kó wọ ọ̀dẹ̀dẹ̀ yín wá kó wọnú ilé yìí wá kó tún wọ orí ètò tòní wá ọlọ́run ọba mi kó tún ṣètò tò níbi tí ṣe látẹ̀yìn wá bàbá mi mo tún ti dé sórí ètò lónìí o kìnìún ẹ̀yà Júdà bàbá mi ti ń jẹ́ mi ni èmi ni mo ṣe bẹ̀rù. Lórí ètò lónìí níbi tí fàájì ó ti mọ ṣàn tí fàájì ó ti mọ gbomi mu wàláhì tí fàájì ó ti mọ gbọmọkàn tí ó tún falanta dání lórí ètò náà láwa yìí a ti fìbà fọlọ́wọn ọba mi bàbá mi ti ní mọ wí ó ti mọ tẹ̀ ó ti ní mọ tẹ̀ wájú ó ti ní mọ fọhùn lọ ọlọ́wọ́n ọba mi èmi dúpẹ́ tèmi ò torí pé ní tá a bá ṣoore fún tí ò dúpẹ́
bí ọlọ́ṣà kọ́ni lẹ́rù lọ náà ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba láti wòye ìjẹ́jọ́ rẹ̀ tá a ti dágbére fúnra wa lórí ètò ọlọ́wọ́ ọba wọn tún mú wa padà wá lónìí kò pé wá lókù ọlọ́wọ́ ọba òjì afọ́lójú kò jẹ́ arọ lọ́wọ́ kò jẹ́ arọ lẹ́sẹ̀ ìdààmú kò dé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá wọn gbọ́bi sí èmi gbọ́bi sẹ́mi náà èyí náà la fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi pé lè yóò tọpọ́ jọpẹ́ náà ọ̀pọ̀ òjò náà ló ti rọ̀ tílẹ̀ ti fi mú kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n a fi ń gbórúkọ ọlọ́wọ́ ọba mi ga ni a fi fi títóbi ọlọ́wọ́ ọba hàn ni torí wípé títóbi lóókọ rẹ̀ àánú rẹ̀ òyìnwá ká bí omi òkun ọlọ́wọ́ ọba mi àtúndúpẹ́ ìbà onílé ìbà àlejò ìbà gbogbo yín pátápátá ni mo kí o ìbà ògèdègèdè ọwọ́ tí òwúrú ìbà àtẹ́lẹsẹ̀ tí òwúrú ìbà ọmọdé ìbà àgbà ìbà ọkùnrin ìbà obìnrin onílé àlejò lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátá ìbà mi náà rẹ̀ lónìí mojúbà gbogbo yín pátápátá torí wípé bọ́mọdé bá ti mọ wọ́wọ́ ẹ̀yìn ọba àgbà jẹun kémi mọ́ bá àṣìwí kí mọ́ bá àṣìsọ ọ̀pọ̀ náà rẹ̀ mo gbé bá òṣùbà mi rabandẹ̀ ìbà rabandẹ̀ báyìí fún ọlọ́wọ́n ọba àti fún gbogbo ẹ̀yin èèyàn mi tí ń gbọ́ mi tí a ń wò mí káàkiri gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká níbẹ̀ náà láwa yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá tó fìdí kalẹ̀ gbì sílùú UK ní United Kingdom níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá níbi tó ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tuntun kan sí pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rẹ̀ ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lọ́ọ́lì presenter yín náà rẹ̀ àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín rẹ̀ ti pàṣíwájú bàbá ajímọ̀tọ́rẹ́ ẹ̀jẹ̀ wà fún gbogbo UK pátápátá ẹ̀mí náà ni mò ń kí yín wípé ẹ kú ojúmọ́ rẹ̀ lónìí òní náà ni ọjọ́ sátidé ọjọ́ 10 nínú oṣù kejì ọdún 2018 adúpẹ́ àtọpẹ́dá lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi bóò ní lónìí ò bóò ní lọ́dọ̀ tí àjíire bí o bóò ló ṣe ń rò lọ́dọ̀ yín gbogbo yín pátápátá náà ni mo kí láì dẹ́nì kankan sí gbogbo ẹ̀yin silent listener wa gbogbo ẹ̀yin silent watcher wa pátápátá náà ni mo kí lọ́kọ̀ọ̀kan lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà oyún inú àṣẹ ẹ̀dí àtọmọ ìrìnsẹ̀ mo kí yín o pé ẹ̀kú lé nínú ilé yìí. ẹ̀rín náà ní tiẹ̀ ìbànújẹ́ kò sí lọ́rọ̀ gbogbo wa pátápátá wọ́n kí gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá mo rí yín mo rọ́wọ́ yín níbikíbi tí ẹ bá wà ọjọ́ sọ́pẹ́ Olúmídé mo rí yín Abímbọ́lá jẹ́bi Àkàndé mo kí yín òyà mi Gloria Ṣùbáà mo kí yín òyà mi ẹ̀ṣẹ́ Adiat Ọlátúndé mo rí yín níbẹ̀ ọjọ́ sọ́pẹ́ Olúmídé Mr. Current Affairs tiwa nílé agbára wa ní àyín wọ́n ní ẹkú fàájì o Gloria Ṣùbáà wọ́n ní so nice to watch you here ẹ̀ṣẹ́ Adias Ọlátúndé wọ́n ní ẹ̀kú ètò Prince Ọláníyì Aládé Gold mo rí yín èèyàn tèmi wọ́n ní ẹ̀kú ètò ìyá àbàdàn ẹ ṣeun ẹ dákun Prince Ọláníyì Aládé Gold ẹ bá mi sẹ́ẹ̀ni orúkọ olórin mi tó ṣó ó kì ìyá àbàdàn sínú àwo ọlọ́run wọ́n kì ìyá àbàdàn wọ́n tó kí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ọlọ́run ọba mi wà láì yọba ń súre fún olórin onífújì ọ̀hún ẹ máa ń sẹ́ẹ̀dì orúkọ rẹ̀ lórí ètò màá wá play orin onítọ̀hún màá play ẹ̀ lórí ètò ọlọ́run màá já yín sí màá gbé sí ilé tí ẹ̀yin tèmi nínú ilé ọlọ́run màá jẹ́ kẹ́ dààmú bó ṣe ń lọ lórí ètò ẹ ṣeun. Gloria Ṣùbáà wọ́n ní greetings from Trendy Cuts Fashion Factories Ajah Lagos wọ́n ní we announce to arrival of any occasion wọ́n ní we are designed for unisex come and try us today kò sí wàhálà ìyá mi Gloria Ṣùbáà àwọn tèmi gangan wọ́n ti ń rí bẹ́ẹ̀ ṣe ń kọ́ yẹn ẹ bá ti kàn sí wọn ẹ kàn sí Gloria Ṣùbáà ọlọ́run ẹmọkẹ́yìn ó gbé aṣọ tán rekete báyìí wọ́n lè yìnbó ṣaṣọ kò ṣe fítì mọ́ wà láì kì í ṣọ̀rọ̀ Gloria Ṣùbáà bẹ́ẹ̀ sí ń bẹ̀ tán bá gbé síbẹ̀ gan ọlọ́run ó máa dúró síbẹ̀ ni ẹ ṣeun ìyá mi mo kì í ẹ kàn sí wọn lẹ́kọ̀ọ́ lé náà ni wọ́n wà fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ọjọ́ sọ́pọ̀ Olúmídé wọ́n ní mo kí ìyá wa Fọlákẹ́ Adésànyà kú ọjọ́ ìbí wọn pẹ̀lú orin Ayéfẹ́lẹ́ tó ẹ ṣeun wọ́n ní mo kí Ọmọwùmí Rukayat ìyá olówó 1 Adias Àtìládé wọ́n ní fàájì ní ṣọ ọlọ́run fàájì ni ó jẹ́ sọ́pẹ́ wọ́n ní àwọn kí Honorable Rotimi Olówó láti Ṣómólú wípé wọ́n kú ìsinmi òní pẹ̀lú orin Ṣínà Àkànní kò sí wàhálà Adúní Bùsàárì mo rí yín bàbá mi Azeez
Abiola Alfa tí a nù nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò wọ́n ní happy weekend ma àdẹ̀kú ètò ẹ̀ṣẹ́ ọlọ́run wọ́n ní too much of bass need treble ọlọ́run wà láì ẹ̀ṣẹ́ àmọ̀ bó ṣe ń lọ lórí ètò yìí gbogbo yín pátápátá náà ni mo kí nílé iṣẹ́ wa pátápátá tẹ̀tí ń gbọ́ wa tẹ̀tí ń wò wá bẹ́ẹ̀ náà bá ti wá wo ètò yìí ẹ bá mi share ẹ bá mi share ẹ jẹ́ kó kàn àwọn tìyín náà lára ẹ jẹ́ kó kàn àwọn loved ones tìyín náà lára lórí ètò yìí fàájì náà ni undiluted fàájì tí ò lábùrù ọ̀bá fàájì tí ò lábà wọ́n ẹ ṣàtì mọ bá ṣe máa ń ròlù ẹ̀ lórí ètò lọ́jọ́jọ́ sátidé níbi tí fàájì tó ti máa ń gbọ́mọ pọ̀n tó ti ń fa láǹtà dání mo kí gbogbo yín pátápátá nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo kí yín o wọ́n ní ẹ̀kú ètò ìyá Àbàdàn ẹ ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ náà bá ti wo fídíò yìí ẹ máa bá wa share ẹ láìkí ẹ pé àwọn èèyàn yín náà rèé pé káwọn náà kan wá jẹ gbádùn ètò yìí kí gbogbo wa kájọ fìgbádùn ṣayọ̀ lórí ètò tòní lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká ẹ̀yin náà ẹ bá mi share fídíò yìí kájọ jẹ gbádùn ètò yìí gbogbo yín pátápátá náà ni mo kí gbogbo èèyàn ọmọ ọlọ́jọ́ bí èní gbogbo ẹ̀yin ọmọ oṣù February mo kí yín o ẹ̀yin tẹ́ ti ṣọjọ́ ọ̀bí yín kọjá ẹ̀yin tí ti yín ṣẹlẹ̀ lónìí àtẹ̀yin tó ń bọ̀ lẹ́yìn mo kí gbogbo yín pátápátá pé ìgbà ọdún kan náà ni gẹ́gẹ́ bí bàbá wa ó já sọ pé bọ́n ṣe wípé ká bá wọn kí ìyá wa Fọlákẹ́ Adésànyà pé wọ́n kú ọjọ́ ìbí wọn lágbára Ọlọ́run ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé nínú owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè tí a bá ń gbọ́ láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò láti ń kí yín bàbá mi ó jẹ́ sọ pé Olúmídé náà ní ká bá wọn kí yín pé ẹ̀kú ọjọ́ ìbí agbára Ọlọ́run ọdún yóò yàbò láṣẹ Èdùmàrè ẹ bá mi share fídíò yìí ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ̀yin agbọ́wọ́lé invite yẹn ẹ invite àwọn ọ̀rẹ́ yín lórí ètò kájọ jẹ gbádùn ètò yìí pẹ̀lú Shina Peters òun náà ló wà lórí ètò náà mò ń bọ̀. ìbílẹ̀ rédíò tiwantiwa aláràgbà ìdáná lẹ ti ń gbọ́ wa gbogbo ẹ̀yin oníyàwó òní mo kí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń fọmọ fọ́kọ gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́yàwó fọmọ mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe graduation ni ẹ ṣèrántí òkú yín ni ẹ sì kú àgbà ní gbogbo yín pátápátá náà ni mo kí wípé lágbára Ọlọ́run rere kò ní wọ́n nu lè gbó wa pátápátá gbogbo àwọn táwa wojú Ọlọ́run ọba fúnre náà ire owó ire ọmọ àìkú bá lè ọ̀rọ̀ yóò wọlé tọ̀ wá gbogbo àgọ̀ tí ń fojú ṣègbére ọmọ lágbára Ọlọ́run ọmọ rere alálùbáríkà Ọlọ́run ọba yóò fi fún yín gbogbo abiyamọ pátá náà rèé àní sunkún ọmọ àní fọwọ́ gbọ́mọ sí láṣẹ Èdùmàrè gbogbo àwọn arúgbó wa pátápátá náà ni wọ́n dàgbà wọ́n dògbó gbogbo ọmọdé ilé àgbálẹ̀ wà láì àní kú ní rèwerèwe. ẹ ṣeun ìyá mi ṣùgbọ́n Gloria wọ́n ní your words are unique. You are truly authentic. I tell you, thanks so much. Ẹ ṣé gan ni ìyá mi Ọlọ́run tẹ́ bá gbọ́ ọ̀tẹ́ lọ́mọ ìyá Ìbàdàn authentic ni Ọlọ́run ẹ mọ́ yiri ẹ̀wù. Ẹjọ́ bẹ́yìn náà bá fẹ́ràn ìyá Ìbàdàn tẹ́yìn náà lọ́ọ̀fù ìyá Ìbàdàn ẹjọ́ ẹ jẹ́ kí mi gó rẹ́ ẹ̀rín yín ẹ jẹ́ kí n rí ẹ̀rín yín ẹ jẹ́ kí ẹ̀rín yín kó máa róòlù níbẹ̀ yẹn. Ẹ̀yin ti tí ìwé di wíńdò rẹ̀. Ṣẹ́yìn náà sì dámọ̀ bá ṣe máa ń jó ń gbà yẹn bá ṣe máa ń jó ṣínà ń gbà yẹn Ọlọ́run ló ní ẹ̀bò ló ń bá dé ẹni tí ọba yẹrí ẹ̀ báyìí tí ẹ̀bò bá bá lẹ́nu báyìí Ọlọ́run yà ọ̀yọ́ òun.
ìyá wa ìyá wa tó ń ṣọjọ́ ìbí lẹ́nìí ìyá wa Fọlákẹ́ Adésànyà fún sọjọ́ ìbí wọn lẹ́nìí wọ́n ní ká bá wọn fún wọn ní ayéfẹ́lẹ́ tuntun òun náà ni màá fún yín ní ayéfẹ́lẹ́ tuntun tó pè ní living testimony torí pé ẹ̀yin náà wà láyé fọ́jọ́ ìbí yín lónìí Ọlọ́run living testimony lẹ́yìn gangan ẹ bá ń gbà síbẹ̀ náà. ṣíà fídíò yìí ẹ ṣeun ìyá mi. Ọlọ́run àgbáyé ṣe bí wọ́n ní yóò yẹ ọba àwọn ọba tí wọ́n ní yóò yẹ ọkọ̀ àgbáyé ọkọ̀ fẹ̀mí ní rẹ̀ ọkọ̀ àgbáyé ọkọ̀ fẹ̀mí rẹ̀. ẹ ṣeun bàbá mi Abdulaziz Abiola wọ́n ní happy weekend to Prince Olaniyi wọ́n ní Mr. Lege Mr. Abayomi Azeez also to double three Fuji musicians that sing for Ibile Radio all and in Ife. So ẹ ṣeun gan ni Mr. Lege Mr. Abayomi Azeez double three Fuji musicians àwọn ni wọ́n kọrin fún Ìbílẹ̀ rédíò màá gbé orin yẹn sí nígbà tó bá yá ẹ máa gbọ́ ẹ máa já sí ẹ̀yin náà tẹ́ bá ti rí àwo yẹn níta double three Fuji musician tẹ́ bá ti rí àwo wọn ẹ bọ́ wìtìwìtì kẹ́ grab copy yìí torí wípé tọ́ba lẹ́yìn ọkọ̀ àlùjọ tùǹgbà tó gbámú ṣe tùǹgbà tó gbà ski ọlọ́run double three ọlọ́run ẹ̀yin ẹ wá wọn kàn fún gbogbo ayẹyẹ yìí tẹ́ bá fẹ́ ṣe àlùjọ tó bẹ́ẹ̀ gan ọlọ́run máa gbèsè yín létí ẹ ṣeun mo dúpẹ́ fún olórin onífújì wa náà tí wọ́n ṣe àwo yìí àdúpẹ́ ìyá mi Bísọ́lá Àfẹ̀sọ̀ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. àwọn orin eléyìí náà ni fún ìyá wa tí wọ́n ṣọjọ́ ìbí lónìí ìyá wa Fọlákẹ́ Adésànyà fún ọjọ́ ìbí wọn. ọba náà ló ṣe ó jẹ́ tó pé wọ́n ní àkí HRM ọba elect of Ajwe Kingdom wọ́n ní congratulations ọba Bámidélé Akínwẹ̀ wọ́n kú oríire tí ó yè tí wọ́n jẹ wọ́n ní oyè amọ́ríò pẹ̀lú Àyìndé Barrister àdúpẹ́dúpẹ́ fún bàbá wa ọba kábíyèsí kádé ọpẹ́ lórí kìbàtà ọpẹ́ lẹ́sẹ̀ ọba Bámidélé Akínwẹ̀ fún ti oríire ọba tí wọ́n jẹ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ̀pẹ́ lórí oyè ẹ̀pẹ́ bímọ tí pẹ́ ọlọ́rẹ́bù Rótìmí Olówó láti Ṣómólú wọn ní ká fún wọn ní Ṣínà Àkànní kò burú gbogbo ẹ̀ náà láàmú lẹ́sẹsẹ pé ká bá wọn fún wọn ní Àyìndé Barrister kò sí wàhálà. mo sọ fún yín pé lórí ètò Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká abala Fàájì Unlimited níbẹ̀ náà láti máa ń kíra wa kú òpin ọ̀sẹ̀ pé báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ni wíkẹ̀ndì tí yín báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí ẹ jẹ́ kémi náà mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ni
weekend ti yín, báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ̀, níbo ló ka yín mọ́, níbo lẹ̀yin náà wà, báwo lẹ̀yin ṣe ń ròlú weekend yín. Ẹ jẹ́ káwọn ẹ jẹ́ ká rí gbọ́ lórí ètò, àbẹ́yìn náà fẹ́ kí àwọn èèyàn yín lórí ètò ni, ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́, àbáyín ká, àbáyín kí àwọn èèyàn yín lórí ètò, àbẹ́ ẹ fẹ́ kábàáyín play orin kan lórí ètò yìí fún ìgbádùn weekend yín lórí ètò yìí, ẹ fi ránṣẹ́ sí wa, àbáyín play fún ìgbádùn yín náà ní lórí ètò yìí, ní tí ètò yìí wà fún náà rẹ pé kínú wa dùn kẹ́ẹ́kàkíra wa kú weekend pé báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí yín, báwo ló ṣe ń lọ lágbègbè yín, báwo lẹ̀yin ṣe ń rò weekend yín, ilé lẹ̀yin wà ní, ẹ wà lẹ́nu iṣẹ́ ni, ẹ wà níbi tí ẹ ti ń tajà ni, ẹ wà ní ṣọ́ọ̀bù yín ni, abẹ́yìn tí ẹ wà nírìn àjò, ẹ wà lórí ìrìn, ẹ jẹ́ káwa ọmọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín, ẹ já mi sí abẹ́yìn tí ẹ ṣì wà lórí bẹ́ẹ̀dì kìkì kò sí ní fi ṣe èèyàn wà láì ara ń ta wálé ayé wá ṣe ni wọ́n jẹ́ kéèyàn kádá kọ́ ká mọ́mọ́ mi kọ́ kádá dì inú ilé kò sí ní fi ṣe èèyàn ara nǹkan tá wálé ayé wá ṣe náà ẹ̀yẹ́ kan ṣáà já mi sí bó ṣe ń lọ lọ́dọ̀ yín ìpè ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun màmá mi nínú Olúwa Reverend Dr. Mother Deborah Nunayan, màmá mi òkìkí Jésù JP, wọ́n ní ìyá Ìbàdàn 1, wọ́n ní Albert greets you, remain blessed in Jesus name, amen amen. ṣé ti ẹ̀rí ọwọ́ tí àdúrà tún bá wọlé wà láì mo ti mọ̀ pé mi ò ní pírọ́blẹ́mù mọ́, Ọlọ́run mi ò ní ṣòro mọ́, àtẹ̀yìn olólùfẹ́ mi ẹ̀yin kò ní ṣòro mọ́, torí pé màmá mi nínú Olúwa náà gborí wọlé sórí ètò. Màmá mi Reverend Dr. Deborah Nunayan, ìránṣẹ́ Ọlọ́run, mother prophetess ni wọ́n, òkìkí Jésù JP, ẹ̀ṣẹ́ ti ìjọ Bethel Ministry Worldwide. ẹ ṣeun ìyá mi, ẹ pẹ́ fún wa ò láṣẹ Èdùmàrè, ẹ ṣé mo dúpẹ́. Adéníyì Noah, ẹ ṣé mo rí yín. Ìyá mi Abímbọ́lá JP Àkàndé, ẹ ṣeun ìyá mi mo rí yín. Ó jẹ́ Sọ́pẹ́ Olúmídé, wọ́n ní Ìyá Ìbàdàn authentic general, wọ́n ní you are the best ìbílẹ̀ rédíò gbáyé. Ẹ ṣé gan ni ẹ̀yin tèmi nínú ilé. àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín ká á sì báyín kí àwọn èèyàn yín lórí ètò bóyá ẹ ti ríra ti pẹ́ ni àbẹ́ ti gbóhùn wọn ti pẹ́ abọ́ tí ẹ ń ṣayẹyẹ kan ní tí ẹ fẹ́ ká báyín kí wọn lórí rédíò lórí ètò yìí ètò yìí wà fún náà nìyẹn. Abala òṣèré ìlú mọ̀ká ibẹ̀ láti máa ń sọ̀rọ̀ láti máa ń gbàlejò nípa àwọn òṣèré ẹni tí a máa sọ̀rọ̀ ẹ̀ lábala òṣèré ìlú mọ̀ká lẹ́ni nígbà tó bá tásìkò máa já yín sí máa rẹ̀ yín sí máa já yín tó wọnú ẹ̀ tán pátápátá ní abala òṣèré ìlú mọ̀ká á mẹ́nubà á sọ̀rọ̀ lórí ẹ̀ torí wípé wọ́n ní bẹ́yàn bá ṣiṣẹ́ takuntakun kéèyàn ó sì gbóríyìn fónítọ̀hún wọ́n ní kú iṣẹ́ báyìí náà ni mo mórí yá á mẹ́nubà wọ́n lábala òṣèré ìlú mọ̀ká àmọ́ abala tá a wà yìí abala fàájì unlimited náà lọ́hùn fàájì tí ọ̀làbà wọn tí ò ní dilute rárá tí gbogbo àti máa róòlù wọra wọn. Honorable Rotimi wọ́n ní kí bá wọn fún wọn ní Ṣínà Àkànní ọ̀gá olórí wà Scorpido ọlọ́run bàbá gan ti gbórí wọlé bàbá gan ti ń ṣẹ́wọ́ wọ́n ti ń ṣẹ́jú sí mi látara ìyá Ìbàdàn fìyẹn lẹ̀ bí ẹ ń gbórí wọlé jọjá wa yóò gbóhùn mi mo ní bàbá ẹ ní sùúrù kò sẹ́yìn tí pohùn má gbogbo lẹ́nu ẹ̀ gbórí wọlé bàbá gan wọ́n farigá wọn gbórí wọlé finally ẹ̀yin tèmi Honorable Rotimi ọlọ́run níbikíbi tí ẹ bá wà Ṣínà Àkànní rèé ẹ máa gbádùn ẹ lọ ọ náà ní. láwa yìí tiwantiwa lára àgbà yìí dá lórí ètò náà láwa yìí níbi tí a ti ń dábí ẹ̀dùn tí a ti ń rọ̀ bí òwe ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bó sì jẹ́ wípé ẹ̀yin fẹ́ pè wọlé ní sórí ètò bóyá ẹ fẹ́ kí àwọn èèyàn yín abẹ́tí ẹ fẹ́ kí Ìyá Ìbàdàn gan ojú òpó wa wà ṣíṣí 07459373799 07459353799 ó lẹ́ lè fi pè wọlé àwa tá a wà ní UK àwọn tá a wà ní Nàìjíríà tá a fẹ́ pè sórí WhatsApp wa +447459353799 òun náà ni ẹ lè pè sí láti kí àwọn èèyàn yín lórí ètò.
Mrs. Abiola wọ́n ní àti gbogbo ẹbí wọn náà ẹ ṣé. Mr. Ọlá Unive ṣe gan ni wọ́n ní hello ma how are you doing? lọ́wọ́ ẹ̀yin náà rí báyìí pé ọlọ́run ìyá Ìbàdàn mo ń dún fine ní ọlọ́run gbogbo ẹ̀ ń gbá ski lórí ètò ìgbádùn tí yín òun náà nígbìyànjú tiwa pé kí ni yóò máa dùn káyọ̀ yóò kún níbikíbi tí ẹ bá wà. bẹ́ẹ̀ ni Honorable Rotimi ó ní àtùpà ayé mi ò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ ni àtùpà ayé tìyín àti gbogbo àwọn olólùfẹ́ wa pátá kò ní kú níbikíbi tí a bá wà. sórí ètò wa ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbàyín ká ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò àbàyín ká àbàyín kí wọn ẹ sì lè pè wọlé sórí òpó wa ẹ lè pè wọlé sí studio number wa láti kí àwọn èèyàn yín bóyá tẹ́ bá fẹ́ kí wọn àbí ẹ̀yin ní ìkọ̀kọ̀ tẹ́ fẹ́ sọ nípa àwọn èèyàn yín tàbí tẹ́ fẹ́ kí wọn lórí ètò níbẹ̀ náà láwọn yìí. ìyá mi Abímbọ́lá JP Àkàndé wọ́n ní àwọn kí gbogbo àwọn ọmọ àwọn pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn tún rí ọ̀sẹ̀ yìí láyọ̀ wọ́n ní ẹ bá mi gbé àwo Saheed sí tó ẹ ṣeun ìyá mi. Valentine tó ń bọ̀ lọ́nà yìí tẹ́ bá rí Valentine okùnjọ́ mẹ́rin báyìí ẹ̀gbọ́n báwo lẹ̀yin ṣe ń ṣe VAT yín báwo lẹ̀yin ṣe ń ṣe VAT yín gbogbo ẹ̀yin dádì àtẹ̀yin mọ́mì gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ọ̀dọ́ langba lọ́kùnrin lóbìnrin báwo lẹ̀yin ṣe ń ṣe VAT yín báwo lẹ̀yin ṣe ń ṣe Valentine ti yín mo mọ̀ pé Valentine okùnjọ́ mẹ́rin báyìí báwo lẹ̀yin ṣe ń ṣe báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ jẹ́ kí n rí gbọ́. Ṣínà Àkànní yìí níbikíbi tí ẹ bá wà ká tó wá fún kábíyèsí ọba wa ní Barrister tán ní ká bá wọn fún wọn lórí ètò. ẹjọ́ gbéyẹ̀wò lórí ètò yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń pariwo Valentine wọ́n ní va ń bọ̀ ẹ̀rẹ̀ lòmíì bí Valentine ṣe ń bọ̀ yìí ẹlòmíì àti máa ń sáré palẹ̀ ẹlẹ́mọ́ àti máa ṣe kìràkìtà kíní kan àwọn olè ti lọ ra ṣọ́lẹ̀ ó ti lè ra gbọ́lẹ̀ torí pé ó fẹ́ fọ́ fún bèbí yẹn àbó tiẹ̀ fẹ́ kọ́ ọmọge yẹn kó gbà síhun á ti wá lọ máa wá nǹkan lẹ̀ wípé òun gbọ́dọ̀ táìsì ẹ̀ pẹ̀lú nǹkan ọmọ yẹn òun gbọ́dọ̀ rí mú ọjọ́ Valentine òun máa lọ ra gbọ́ òun á lọ ra owó fún ó gbọ́dọ̀ ṣètò owó gbọ́dọ̀ gbà fóun tá a bá ní ká wò ó ẹ rí i pé ọdọọdún òun náà nírú eléyìí ló máa ń wáyé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa Valentine lómi àárọ̀ pé tó bá ti jọ Valentine òun máa lọ mọ́mọ́ òun máa lọ ṣègbà tá a bá ń sọ̀rọ̀ nípa VAR gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin àbí gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó nínú ilé ǹjẹ́ ọjọ́ VAR nìkan ọjọ́ Valentine nìkan ló yẹ kéèyàn máa fún ìyàwó ẹ̀ lẹ́bùn irú bí Valentine ṣe ń bọ̀ ní ìsinyìí ẹlòmíì àti máa lọ mú gbá ti lọ máa rà wá àti máa lọ dáwó jọ síbi kan pọ̀ fẹ́ fi ra nǹkan fún ìyàwó òun lọ́jọ́ Valentine ǹjẹ́ ọjọ́ Valentine nìkan ló yẹ kéèyàn ó máa ra nǹkan fún ìyàwó ẹ̀ tàbí ra nǹkan fún ọkọ ẹ̀
ǹjẹ́ ọjọ́ valentine nìkan ló yẹ kó jẹ́? ṣé ọjọ́ yìí nìkan tí wọ́n ní wọ́n yà sọ́tọ̀ fún ọjọ́ olólùfẹ́? ṣé ọjọ́ yìí nìkan? ẹlòmíì á ní tó bá ti jọjọ́ valentine òun máa gbéyàwó òun jáde. ẹjọ́ ṣé ọjọ́ val nìkan lèèyàn lè gbéyàwó ẹ̀ jáde ni? àbí ìyàwó gan máa ní tó bá jọjọ́ valentine báyìí kọ́kọ́ mi lè mọ̀ wípé òun gba tiẹ̀, kọ́kọ́ òun lè mọ̀ pé òun máa sí ọbẹ̀ tó dáa, kódà ọbẹ̀ tí ò jẹ́rí láyé ló máa sè fún níjọ́ yẹn. ẹjọ́ ṣé ọjọ́ val nìkan ló yẹ kéèyàn ó dáná oúnjẹ tó dáa sọ́kọ ẹ̀ lẹ́nu? àbí ọjọ́ val nìkan lèèyàn wò wípé ẹlòmíì òun àtìyàwó ẹ̀ ti fẹ́ra wọn, kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́wàá, kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún, wọn ọjọ́ jáde rí, wọn ọjọ́ ṣe Mr and Mrs rí. àwọn tó bá ti di ọjọ́ valentine àwa sọ fún ìyàwó ẹ̀bẹ̀rẹ̀ tó bá ti dọjọ́ val o, mo fẹ́ kó múra o, wọ́n ní wọ́n ṣe ṣóò kan bìkan mo fẹ́ gbé ẹ jáde. ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ bí? ṣé ọjọ́ valentine nìkan lèyàn gbọ́dọ̀ fi ìfẹ́ hàn olólùfẹ́? ṣọjọ́ valentine nìkan lèyàn gbọ́dọ̀ sọ pé òun fẹ́ gbéyàwó ẹ̀ jáde? àbọ̀jọ́ valentine nìkan lèyàn gbọ́dọ̀ sọ wípé yes mo fẹ́ sí oúnjẹ tó dáa sọ́kọ mi lẹ́nu? ẹ̀yin èèyàn mi nínú ilé ẹ bá mi dá sí i. ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí? ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí? ẹ bá ń dá sí i lórí ètò yìí, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò, torí pé àyájọ́ valentine náà ló ń bọ̀ lọ́nà kẹ̀kẹ̀kẹ̀. òní ni ọjọ́ 10 báyìí, ó kù ọjọ́ 4 báyìí tí valentine máa dé. ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò lórí ètò. ṣé ọjọ́ valentine nìkan ló yẹ kéèyàn ó fi ìfẹ́ hàn sí olólùfẹ́ rẹ̀, àbí kí ni nǹkan tí ẹ̀yin lérò? ẹ bá mi dá sí i lórí ètò. ẹ ṣeun ìyá mi àpáta ayérayé CNS Church, wọ́n ní my beautiful Ìbàdàn, my birthday is coming soon o. Okay ìyá mi o, many happy returns o. gbogbo ẹ̀yin èèyàn mi ẹ bá mi kí ìyá mi, olórí ìjọ ni wọ́n mother prophetess ìyá mi àpáta ayérayé CNS, ẹ bá mi kí wọn kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí wọn. ẹ bá mi kí gbogbo àwọn tó ń ṣọjọ́ ìbí lórí ètò lénìí, àtìyá wa Fọlákẹ́ Adésọ̀yà náà, ẹ bá mi kí gbogbo wọn, ẹ bá mi fi àtẹ̀jíṣẹ́ kí gbogbo wọn pé happy birthday. ẹ bá mi kí wọn lórí ètò bá a ṣe máa ń ṣe. ẹ ṣeun ìyá mi, wọn ni beautiful you, ẹ ṣé gan ni. ẹ bá mi kí wọn, ẹ bá mi kí wọn. Destiny Child, ẹ ṣé gan ni mo rọ́wọ́ yìí. ẹ ṣeun Destiny Child, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò nílé iṣẹ́ wa, mo rí ọwọ́ yìí. ṣé ọjọ́ valentine nìkan ló yẹ kéèyàn máa fìfẹ́ hàn olólùfẹ́? ṣọjọ́ val nìkan ló yẹ kéèyàn sọ wípé tó òun fẹ́ tọ́jú ọkọ òun, àbọ̀ òun fẹ́ tọ́jú ìyàwó òun, àbọ̀ òun tiẹ̀ fẹ́ tọ́jú àfẹ́sọ́nà òun? ṣọjọ́ val nìkan ló yẹ kó jẹ́? ṣọjọ́ valentine nìkan ló yẹ kó jẹ́? àbí kéèyàn sọ pé òun fẹ́ ra nǹkan fún ìyàwó ẹ̀, kó ti máa lọ dá owó pamọ́ síbì kan pé òun ni mo fẹ́ fi ra nǹkan fún ìyàwó mi lọ́jọ́ valentine? ẹ gbọ́, ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe rí? ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe rí? Evangelist Peter Adékọ́lá mórí yín, ẹ ṣeun ẹ bá mi dá sí i lórí ètò. láti pè wọlé ojú òpó wa ó wà ní ṣíṣí 07459353799. òun náà ni ẹ lè fi pè wọlé 07459353799. òun ni ẹ lè fi pè wọlé. àwọn tá a bá wà ní UK, àwọn tá a wà ní Nàìjíríà +447459353799. òun náà ni a lè fi pè wọlé +447459353799. ó ní a lè fi pè wọlé ìyẹn sí orí WhatsApp wa fún àwa tí a bá fẹ́ bá wa dá sí lórí ètò. ṣé ọjọ́ val nìkan ló yẹ kí èèyàn máa sọ pé òun fẹ́ tọ́jú ìyàwó òun? wọ́n ní happy birthday my prophetess, ẹ ṣeun bàbá mi ó já sọpẹ́. wọ́n ti ń bá wa kí mother prophetess wa, ẹ bá mi kí wọn. ojú òpó wa wà ṣíṣí láti pè wọlé láti bá mi dá sí i. ṣọjọ́ val nìkan ló yẹ kéèyàn ó tọ́jú ìyàwó ẹ̀, tàbí kéèyàn ó tọ́jú ọkọ ẹ̀, tàbí àfẹ́sọ́nà èèyàn? ṣọjọ́ val nìkan náà ló yẹ kéèyàn wá sọ pé mo fìfẹ́ hàn ẹ́, jẹ́ kí n gbé ẹ jáde, jẹ́ kí n ra nǹkan fún ẹ? ẹ dákun, ṣé ọjọ́ val nìkan náà ló yẹ kó jẹ́? àbí kí nìkan tí ẹ̀yin lérò? kí nìkan tẹ́ ẹ lérò? ẹ bá mi dá sí i lórí ètò. ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé. fún kábíyèsí ọba wa tí wọ́n ń ṣe ọjọ́ ìbí, kábíyèsí ọba wa tí wọ́n wà lórí oyè, wọ́n ní wọ́n fẹ́ barista, wọ́n náà fẹ́ barista òun náà rèé. lákòójà òfin òwe ìfẹ́ tẹ̀rí yẹn lákòójà òfin òwe. ẹni tá ò bá fẹ́ òun nílé ẹ̀ ń jìn,
ẹni tá ò bá fẹ́ òun nílé oúnjẹ rẹpẹtẹ tábà ń fẹ́ra wa ó yẹ ká lè fẹ́ràn sára wa. àkí ìyá wa mother prophetess ìyá wa àpáta ayérayé sí anet ẹ ṣé gan ni o ẹ kú palẹ̀mọ́ ọjọ́ ìbí náà yóò bá yín láyọ̀ àtàláfíà nínú owó nínú ìdẹ̀ra nínú mọ̀ní lágbára ṣe Èdùmàrè. ẹ ṣeun bàbá mi Azeez wọ́n ní ìyá Ìbàdàn authentic general wọ́n ní happy weekend to Imam Ayekooto and is in Abuja. Wọ́n ní my guest on Al-Hikmat program last 2 weeks. So akí bàbá wa Imam Ayekooto wípé wọ́n kó òpin ọ̀sẹ̀ ọ̀tẹ̀ bá ń gbọ́ Alfa Abdulaziz Abiola náà ní ká bá wọn kí yín wípé ẹ kú weekend níbikíbi tí ẹ bá wà. Ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo yín. Ẹ bá wa share fídíò yìí bẹ́ẹ̀ náà bá ń gbọ́ wa tẹ́ ẹ bá ń wò wá gẹ́gẹ́ bí ìbéèrè tá a nà síta láti bá wa dá sí i. Ṣé ọjọ́ Valentine nìkan ló yẹ kéèyàn ó tọ́jú ìyàwó ẹ̀ tàbí kéèyàn ó tọ́jú àfẹ́sọ́nà, àbí ọjọ́ Valentine nìkan ló yẹ kéèyàn ó sọ wípé tó òun fẹ́ ṣe oúnjẹ tó dáa sí ọkọ òun lọ́rùn lẹ́nu, òun fẹ́ tọ́jú ọkọ òun fẹ́ ṣe oúnjẹ tó dáa sí lẹ́nu. Ṣọ́jọ́ Valentine nìkan ni la gbọ́dọ̀ fìfẹ́ hàn olólùfẹ́ wa. Ẹ bá ń dá sí i lórí ètò. Ó ti ṣẹ̀ lórí àwọn bàbá wa ẹ bá mi ò tó àná àná ìyára tó pẹ́ bẹ́ẹ̀ ni ọ̀nà ìyára wa lórí wọn tó ṣẹ̀ lọ́jọ́ tó kàn. kí àdé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ti ọjà sọpá ẹ̀tàn ní ká bá wọn play fún wọn. òṣèré ìlú mọ̀ká tẹ́ bá wojú aago yín báyìí ẹ rí pé aago kan náà ló ti rékọjá ìṣẹ́jú 13 nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò yẹn nílùú UK aago kan náà ló ti rékọjá ìṣẹ́jú 13 lórí ètò níbẹ̀ náà láwà yìí bẹ́ẹ̀ náà bá ti ń gbádùn wa lórí ètò yìí ẹ bá wa share fídíò yìí ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kájọ jẹ̀gbádùn ètò yìí gẹ́gẹ́ bí ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ wa tí mo ní ká bá wa dá sí gẹ́gẹ́ bí Valentine ṣe ń bọ̀ yìí ẹ mọ̀ pé Valentine ó ti súnmọ́ wa dẹ̀dẹ̀dẹ̀ báyìí ọjọ́ 14 oṣù kejì náà ni tá a bá sọ̀rọ̀ nípa Valentine kí là ń pè ní Valentine gan àwọn kan ní ọjọ́ àyájọ́ olólùfẹ́ tá a bá wá pè ní àyájọ́ ọjọ́ olólùfẹ́ ẹlòmíà ní ìjọ náà rẹ òun gbọ́dọ̀ tọ́jú ìyàwó òun àbí àfẹ́sọ́nà òun gbọ́dọ̀ gbé jáde òun gbọ́dọ̀ ra nǹkan fún un ǹjẹ́ ọjọ́ Valentine nìkan òun la gbọ́dọ̀ mọ ṣe léyìí ṣọ́jọ́ Valentine nìkan la gbọ́dọ̀ mọ fìfẹ́ hàn olólùfẹ́ wa
ṣọ́jọ́ VAR nìkan la gbọ́dọ̀ sọ wípé ókè a fẹ́ dáná oúnjẹ tó dáa sọ́kọ wa lọ́rùn ṣọ́jọ́ VAR nìkan náà ló yẹ kó jẹ́ àbí kí nìkan tí ẹ̀yin rí sí ṣé Valentine yìí ṣé nǹkan tí wọ́n ṣe fúnnù wípé ọjọ́ náà ni ó gbọ́dọ̀ jẹ́. Hello Ìbílẹ̀ rédíò ẹ máa kú dédé àsìkò yìí ẹni tí ń bẹ lórí ètò. Ọjà lọ pẹ́ ló ń bẹ̀rẹ̀. Ó ga Mr. Kọ́rẹ́ńtà fi àwa lélẹ́yìí ọlọ́run kò já sọ́pọ̀ já sówó ọjà sọ́pọ̀ ó tún já sálùbáríkà àtẹ̀mí gígùn ọlọ́run. Kábíyèsí wá ń kí ọmọdé ṣe ìbílẹ̀ rédíò. Mo kí bàbá bí o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o ẹ pẹ́ bí pẹ́ mọ́ ti pẹ́ o. Afẹ́dásọ̀rọ̀ ti àyájọ́ olólùfẹ́ tí akọ́fẹ́ kí ìbílẹ̀ rédíò pé wọ́n kú iṣẹ́ o. Ẹ wo ọjọ́ ṣe náà ní àmì ọlọ́run ṣe bàbá àmì ẹ̀gbọ́n rẹ̀ ẹ ṣe lórí ti ọjọ́ Valentine ó wà fún pé kí a fi rántí ó dàbí ìgbà tá à ń ṣe kérésì náà ni ìjọ tí a máa ń fìfẹ́ hàn ni. Naturally ó yẹ kí a nífẹ̀ẹ́ ara wa everyday tó yẹ yín ló every time ló yẹ kí gbogbo wa fìfẹ́ hàn fúnra wa ọmọdé kó fìfẹ́ hàn fún àgbàlagbà kí ọkùnrin kó fìfẹ́ hàn fọkùnrin ó lè jẹ́ kí ayé rojú tó yẹ yín ṣùgbọ́n Valentine yẹn dàbí ìgbà tí sọmọ pé sì birthday wa ojoojúmọ́ lọ birthday wa ti sọmọ pé everyday ni gbogbo wa máa jí láàárọ̀ tá a máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọjọ́ kan wà yàtọ̀ tá a máa yàtọ̀tọ̀ ọjọ́ tó bí wa tá a máa yàtọ̀tọ̀ pé a fẹ́ celebrate ẹ̀ náà báwo la ṣe máa wá celebrate ẹ̀ wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ̀ lóde so ìyàwó wa èyí tó súnmọ́ wa gbogbogbò àkọ́kọ́ fìfẹ́ wọn fún náà òkè a lè ti máa gbé jáde lọ sáwọn bíi kéékèèké kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ara wọn àwa ara special gift ẹ pé ó máa jẹ́ kí inú ẹ̀ dùn gan. Likewise náà ọjọ́ yẹn náà ṣe ló yẹ kó jẹ́ vice versa o ó yẹ bí ọkọ ṣe rà fún ìyàwó tó fìfẹ́ hàn ló yẹ kí ìyàwó fìfẹ́ hàn tó bá balance ìyẹn ìfẹ́ wà níbẹ̀. Tí òkèlè bá tọkùnrin bá rò pé Valentine ọkọ̀ ra nǹkan fóbìnrin ó ra nǹkan fún ìyàwó ẹ̀ ìyàwó ò ra nǹkan fún ẹ kò sí fẹ́ bẹ́ẹ̀ o ẹ má ìbá tọra wa. ó yẹ ká jọ rántí ijọ́ yẹn ni pé ọjọ́ olólùfẹ́ ni tó bá jẹ́ pé ọkọ àti ìyàwó nífẹ̀ẹ́ ara wọn ọjọ́ yẹn náà máa mọ̀. nítorí bí ọkọ ṣe gbégbá mo nífẹ̀ẹ́ ìyàwó mi kí ni máa rà fún bẹ́ẹ̀ náà ló yẹ kí ìyàwó náà lọ bá mo nífẹ̀ẹ́ ọkọ mi kọ́kọ́ surprise ara wọn bí àwọn ṣe mú tiẹ̀ lẹ̀ kọ́kọ́ mú tiẹ̀ lọ́ di balance ní 50-50 sẹ́ni ẹ̀ ṣùgbọ́n sẹ́gbẹ́ torí àtòrí kò fẹ́ gbé fẹ́ǹdì obìnrin kan àbò fẹ́ òun lé obìnrin kan ra nǹkan fún ó gbà ó jẹ́ ó gbé lọ́bì kan jẹ́ àbí kankan ìyẹn ò ń ṣẹ̀fẹ̀ ní òkáǹtì yẹn ti fẹ́ o. pé ọjọ́ Valentine nìkan ló wá ra nǹkan wá. ọjọ́ Valentine nìkan ló ra nǹkan wá ìyẹn ò ń ṣẹ̀fẹ̀ ìkejì ní pé irú àwọn tí ó kù díẹ̀ káàtó fún àwọn tí ò lówó lọ́wọ́ tán ló ń jẹ tábà ra nǹkan gidi fún wọn tó máa múnú wọn dùn ká fìfẹ́ hàn fún wọn àwọn náà wọ́n fìfẹ́ wọn fún wa ń pa pé wọ́n gbàdúrà fún wa ṣùgbọ́n tẹ́wọ́n tá a bá fún wọn ní gift àwọn náà ṣàdúrà wọ́n lè má náwó láti ra nǹkan lóòótọ́ ní àwọn yẹn ṣùgbọ́n wọ́n yẹn wá ṣàdúrà fún wa àdúrà yẹn máa jẹ́ 50-50 níbẹ̀ yẹn. likewise àwọn tí ó jẹ́ abirùn náà tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó ara àwọn ẹlòmíì tó yẹ pé ìjọ ìní náà máa ń fìfẹ́ hàn sí wọn àwọn náà máa ń wọ́n máa dùn pé so àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn nílé ayé yìí so gbogbo èèyàn tó dá àmọ́ àwọn èèyàn kan tẹ́ pé kè ní wọ́n máa bá wọn jókòó báyìí wọ́n máa pa gboyè wọn ká báyìí wọ́n máa bá àwọn disable àwọn tó kù díẹ̀ káàtó fún wọn máa bá wọn jẹun wọn àjọ máa jẹun ní àwọn kan náà báyìí wọ́n fìfẹ́ wọn sí wọn ni so ìfẹ́ yẹn ó jẹ́ àkójá òfin bí àwọn Yorùbá ṣe sọ àmọ́ ó máa jẹ́ kí ayé lójú. àmọ́ ṣé ẹ̀yin nígbàgbọ́ nu wípé bóyá tí ọkọ ò bá gbéyàwó ẹ̀ jáde tàbí tíyàwó náà tí ò tiẹ̀ sọ wípé àbálé mi ẹ̀ tẹ̀já gbẹ́dọ̀ ara wa nínú ilé ǹjẹ́ ẹ̀yin nígbàgbọ́ nínú pé lọ́jọ́ Valentine yẹn wípé àwọn méjèèjì tàbí boyfriend and girlfriend wọn nífẹ̀ẹ́ ara wọn. ṣe tó bá gbéra wọn jáde lénìí kò ń ṣe pé kò tẹ̀ yín pé kọ́ gbéra wọn jáde one tó bá yẹ pé okay say for example ọkùnrin lè nífẹ̀ẹ́ obìnrin kó ní kó wálé ní kí ni kọ́ta lè rà ọkọ pàdé nílé ó lè má jáde wọ́n bá fi ẹ̀ ṣèbínú because
sẹ́mọ̀ pé obìnrin ní ilé máa wò pé ọkọ òun ò gbé òun jáde ìyá mi pé kò nífẹ̀ẹ́ irọ́. a lè fi ọjọ́ olóògbé wa ní. mo ti rí situation kan tó jẹ́ wípé ọkọ kò gbéyàwó rẹ̀ jáde ìyàwó bá bú sẹ́kún ló bá bẹ̀ sí ní bínú pé bóyá ọkọ òun ò nífẹ̀ẹ́ òun. irọ́ ó tọrọ ẹ̀ ni tí ó ní ìsìn tó wà ń bẹ̀ ni pé ìjọ yẹn kó fi ìfẹ́ wọ̀n ibù gan tẹmọ ń sèkà pé ìbàdé láti fi iṣẹ́ tẹ́lẹ̀ báwo ni ìyàpè normal thing tó máa ń ṣẹlẹ̀ ìjọ yẹn á yàtọ̀ ó lè ra nǹkan fún kó ra wá fún nulẹ̀ òkè ìjọ yẹn gan ẹlẹ́mọ̀mọ̀ tó ń jẹ tó ga tó yàtọ̀ nulẹ̀. àmọ́ ṣé ọjọ́ valentine kan ló wá gbọ́dọ̀ jẹ́ ṣé ọjọ́ valentine kan ni. náà kò ṣọjọ́ valentine kan ló gbọ́dọ̀ jẹ́ o aláti nífẹ̀ẹ́ ara wa everyday ṣùgbọ́n mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pé ọjọ́ valentine yẹn jẹ́ ọjọ́ tó yà sọ́tọ̀. ok ṣe jẹ́ ká fúnra lẹ́gbàáfò a máa ń jẹ chicken yẹn everyday ṣe understand. bẹ́ẹ̀ni. tó bá wà níjọ́ ìjọ láti yà sọ́tọ̀ àwa yóò kẹ́jẹ́ àjẹ tọ́kì. ó ní pé ìjọ yẹn yàtọ̀ nìyẹn. pé afẹ́ wò pé ká yà sọ́tọ̀ ká má tún jẹ chicken jọ yẹn. bẹ́ẹ̀ni ok ṣe ìdí tó fi jẹ́ pé obìnrin yẹn bínú ni ẹ̀fọ́ tó jáde naturally ó wò pé ìjọ yẹn láti yàtọ̀ ọkùnrin yẹn láti ṣe nǹkan tó yàtọ̀ tó bá jẹ́ pé ẹ máa ń jẹ gbogbo nǹkan lé tẹ́lẹ̀ ẹ láti tún wá gbé lọ síbi tó yẹ pé kò lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tí ó fi wúwàdà ọkọ̀ ń gbóhùn jáde. ká fi máàkì ọjọ́ yẹn yàtọ̀ sí gbogbo ọjọ́. bẹ́ẹ̀ni ìyàwó mi láti ibẹ̀ ìyàwó náà wá fi fẹ́ tiẹ̀ wọn ìyàwó náà ní means tó fi lè fi fẹ́ tiẹ̀ wọn. pé sọ́lẹ̀ kó lè máa jẹ gift náà you understand ó lè jẹ pé bóyá ó ṣe máa ń ṣe tọkọ ẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ ìyá wa yàtọ̀ ànàkọ mi èmi yìí alẹ́ yìí máa yàtọ̀ eré ọ̀tọ̀ la máa ṣe lálẹ́ yìí eré alẹ́ yìí máa yàtọ̀ aṣọ tí máa wọ̀ fún ẹ lálẹ́ yìí máa yàtọ̀ máa ṣe tẹ́kì ẹ lálẹ́ yìí máa yàtọ̀ á ṣe nǹkan tó jẹ́ pé ọkùnrin yẹn bá wò pé ìfẹ́ obìnrin nífẹ̀ẹ́ o. àmọ́ nǹkan tẹ́ ẹ̀ sọ ní ìsinmi pé tí ọkọ ò bá gbéyàwó jáde fún valentine àbí tíyàwó náà ò ṣe nǹkan kan pé kọ́ máa fi ọkàn sí pé bóyá kò sífẹ̀ẹ́ ń bẹ̀. kọ́ máa fi ọkàn ṣẹ́rí gbà míì ó lè skip ọkàn ọkùnrin míì ṣẹ́rí gbogbo báyé ń sọ ìyàwó ẹlòmíì valentine lórí wọn wà látẹ̀yìn lọ́sùn. bẹ́ẹ̀ jẹ́ rí dábàá rí bàbá mi sìn bọ́mọ ṣe máa sanwó skul bó ṣe máa jẹ bó ṣe máa mú bó ṣe máa gba contract ibẹ̀ lọ́pọ̀ ẹwà kò rántí ó fi ṣe kà ṣùgbọ́n mọ́ bẹ́ẹ̀ tí àwọn ẹ̀bá fẹ́ wọnú wọn pé lágbájá ó yà fẹ́ ni wọ́n ti ṣẹlẹ̀ sí mi náà rí mi rántí bóyá valentine náà ni mi rántí nǹkan kan ń jọ yẹn wọ́n ṣe bínú nìyẹn mo lè ní ẹjọ́ má bínú mo sáré wọ ibi tó ti ta nǹkan lọ mo lọ rà mo ṣàtúnṣe so a lè ṣàtúnṣe tọkùnrin yẹn tíyàwó bá bínú aláàbí ṣàtúnṣe ẹ̀tọ́ ẹ̀ ló béèrè fún ọkùnrin náà lè bínú èmi náà lè bínú sí àwọn mi pé kò gbé mi jáde kò sẹ́ńṣẹ̀ bẹ́ẹ̀. èwo tún ti yín. èwo tún ti padà ṣé màlẹ́ta iṣẹ́ màlẹ́ta ò sí fóbìnrin ọkùnrin nìkan náà obìnrin lè gbé ọkọ ìjáde náà. ìfẹ́ yẹn lọ pé ìfẹ́ pín sí méjì ni tí ò bá jẹ́ 50-50 rọ́là pa fúnra wa. bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ pọ̀ síbì kan jù. bẹ́ẹ̀ ni kọjá mi nìkan ni mò ń ra kọ́ fúyàwó mi rà kọ́ fúyàwó mi rà kọ́ fúyàwó mi kí ló dẹ̀ dé. tó bá yá ijọ́ kankan bàbá gà kan bọ́ọ̀mù jáde ni. ó yẹ láti à ń sìn ó yẹ mi ni mo gbé ìyá jáde láti à ìyàwó mi jáde láti à irú ọdún yìí sìn á wò pé dáàdì èmi ni máa gbé jáde lọ́dún yìí o. ìfẹ́ nìyẹn ó ṣe pé kí ọ̀kọ́kọ́ máa náwó kí ọ̀kọ́kọ́ máa ṣe ti kan ìfẹ́ láti balance nǹkan tó ń pè nífẹ̀ẹ́ ni ẹ love has to be balanced. so ẹ ṣeun bàbá mi ó já sọ pé ọdún valentine. ọjà bàbá mi ẹ ṣeun mr kọ́lẹ́tà fún ìfọ̀lẹ́lẹ́ yìí àmì ẹ bá mi kí orí adé o àti gbogbo àwọn tó ń ṣọjọ́ bí àwọn ìwọ náà yọjú sí bàbá wá sí lọ́dọ̀ ọmọ yọjú sí. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun bàbá mi ẹ ṣe mo dúpẹ́ ó dìgbà kan náà ẹ má bá ń bẹ́tò bọ̀. tó ẹ ṣeun Títílayọ̀ Sàlámì wọn ni good afternoon ma ẹ ǹlẹ́ o ìyá mi ṣe dáadáa náà ni àkú wíkẹ́ orí ọlọ́tọ̀ brown àwọn náà ní yẹ̀sọ àwọn náà wọ́n fi òtẹ̀lú wípé bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó rí nítorí ìyá mi Abímbọ́lá jẹ́bi Àkàndé wọn láwọn fẹ́ Saheed Òṣùpá Saheed ọ̀hún rèé lórí ètò náà láṣìwà yìí lórí ètò yìí ètò wa
Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká. Ẹ̀yin náà láǹfààní láti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́, ẹ lè kí àwọn èèyàn yín lórí ètò, ẹ lè béèrè fún orin tí ẹ bá fẹ́ lórí ètò, àbáyín play fún ìgbádùn yín náà ni. Ẹ sì bá wa dá sí ọ̀rọ̀ tá a gbélé yìí, ẹ ti bọ́ bí bàbá mi ó já sọpẹ́ bọ́n ṣe làálẹ̀ lọ́nà lóríṣiríṣi. Kí làfikún kí làyọkúrò tẹ́yìn fẹ́ yọkúrò ńbẹ̀, ṣé bọ́ ṣe wí yẹn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí. Tí wọ́n sọ pé ó gbọ́dọ̀ jẹ́ 50-50 ní kò gbọ́dọ̀ pọ̀ síbì kan, wípé bẹ́ẹ̀ yóò bá bọ́kọ̀ bá ti gbéyàwó jáde Valentine kíyàwó mọ́ wulẹ̀ bínú o àbí kọ́kọ́ náà mọ́ wulẹ̀ bínú kílẹ̀ yín rò sí. Ṣé ọjọ́ Valentine nìkan la gbọ́dọ̀ fìfẹ́ hàn? Àtọkọ àtìyàwó nínú ilé àti àfẹ́sọ́nà níta, ọjọ́ Valentine show nìkan la gbọ́dọ̀ fìfẹ́ hàn síra wa. Ṣọ́jọ́ náà la gbọ́dọ̀ gbéra wa jáde, ṣọ́jọ́ náà nìyàwó gbọ́dọ̀ sọ wípé mo fẹ́ sí oúnjẹ tó dáa fọ́kọ mi. Ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe rí? Ẹ bá mi dá sí i lórí ètò yìí. Ọjọ́ Valentine gan, kí là ń pè ní Valentine gan? Ọjọ́ kíni tí ó jẹ́ tó fi jẹ́ wípé àwọn èèyàn rẹ̀ ariwo lọ́tún ariwo lósì òun náà ni wọ́n mọ̀ pa. Ẹ bá mi dá sí i lórí ètò náà la wà yìí 07459353799 òun lẹ lè fi pè wọlé. Nọ́mbà yẹn náà ló wà lójú òpó wa fẹ́yìn tẹ́ wà lórí Facebook, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò 07459353799 fáwọn tá a wà ní UK, àwọn tá a wà ní Nàìjíríà, àbá wà ní Europe +447459353799 +447459353799. Òun náà ni ẹ̀rọ wa tẹ́ ẹ lè pè sí, ẹ lè pè wọlé lórí WhatsApp wa láti bá wa dá sí lórí ètò pé báwo ló ṣe ń lọ. Abdulganiu Kọmọláfẹ́ Arárọ̀mí, ẹ ṣeun èèyàn tèmi gangan. Wọ́n ní ìyá Àbàdàn ẹ̀kú weekend, ẹ ṣeun bàbá mi ẹ pè fún wa. Wọ́n ní mo kí ìyá Mariam o, wọ́n ní ẹ̀kú ìyá ọ̀làwọ̀n kí ìyá Mariam, ẹ ṣe gan ni bàbá mi, ẹ ṣe àdúpẹ́, ẹ káàbọ̀ sórí ètò yìí. Bẹ́ẹ̀ náà bá ti ń bá wa gbọ́, ẹ má bá wa share, ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò. Saheed Òṣùpá òun náà nílé ìyẹn fún ìyàwó Abímbọ́lá Àkàndé JP, wọ́n ní àwọn fẹ́ Saheed Òṣùpá fún gbogbo ẹbí àwọn pátápátá wípé uncle weekend. Tí bá kọjá làlú kọ̀ọ̀kan sọ́rí gbogbo má sọ mí kí ìyá rẹ̀ kò ṣe ní iṣẹ́ àmì ọlọ́wọ́ bá wọ́n sọ èmi náà dàrí pò ṣe é nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè yìí wọ́n sọ mí dàrí pò ṣe é àti gbogbo ẹ̀yin èèyàn wọn pátápátá ẹ̀ ní dàrí pò ṣe é ẹ̀ ní dàrí bínú níbi iṣẹ́ yìí lògbò lọ́wọ́ bá. wọ́n ló ṣùgbọ́n padà mọ́ sọ mí kí ìyá rẹ̀ kò ṣe ní iṣẹ́ gbogbo àwọn tó ń bẹ ti wá àdúrà. Orí ètò náà lẹ́wà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò, ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com, ẹ lè máa gbọ́ wa lórí TuneIn Radio, ẹ dáńlóòdù TuneIn lórí apps yín, ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ̀, ẹ máa gbọ́ wa ketekete lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa, lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK, ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá ń bẹ̀ ketekete lórí ètò yìí. Gbogbo èyí tẹ̀ ń fẹ́ tiwa nílé iṣẹ́ wa tẹ̀ ń fẹ́ gbogbo àwọn ètò wa lọ́lọ́pọ̀ ọ̀jọ̀kan lágbára ṣe Èdùmàrè, ìbànújẹ́ òní kàngùn sọ́dọ̀ yín lágbára lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀ ní rí gbànújẹ́, ẹ̀ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ, ẹ̀ ní fojú sunkún ara yín, ẹ̀ ní fojú sunkún ọmọ sunkún ọkọ, ẹ̀ ní wá fojú sunkún ara yín lógo Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ tí ń fẹ́ wa tẹ̀ ń fẹ́ wa fétò wa gbogbo ohun tí a gbé kalẹ̀ tẹ̀ ń fẹ́ wa lágbára Ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ yín náà. Ètò kan yóò lálẹ́ wù lórí ètò yìí, ètò kan yóò lálẹ́ wù níléeṣẹ́ ìbílẹ̀ rédíò, ìyẹn ní ọjọ́jọ́ Sátidé ní aago 10 àárọ̀ títí di aago 11 ààbọ̀ ní àárọ̀. Òun náà ní ètò yìí yóò lálẹ́ wù níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò, láwùjọ wa òun náà ní a pè é. Ẹ̀lọ́ ìbílẹ̀ rédíò, ẹni tí ń bẹ lójú òpó láwùjọ wa náà ní aago ọ̀hún lọ́jọ́jọ́ Sátidé láago 10 àárọ̀ títí di aago 11 ààbọ̀. Ẹ kú ojú lọ́nà fún ètò yìí, ó máa lálẹ́ wò, ó máa lágbára, ó máa ti ń bá Ọlọ́run gbogbo náà lájọjẹ gbádùn ẹ̀. Ẹ̀lọ́ ìyá mi ẹ bá ń jèrè ẹ̀ ní lálẹ́ lẹ̀.
Ọjàre ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kú dédé àsìkò yìí. Ẹ̀kú wíkẹ́ẹ̀dì. Ọlọ́run ọba náà. Àmì Ọlọ́run ọba ìyá mi ẹ ṣé mo dúpẹ́. Ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò ní jóná ọ̀rọ̀ máa lékún sílẹ̀ ní ẹ̀dùnmọ́. Àmì Èdùmàrè àmì. Ẹ̀dẹ̀kùn ètò ìlú náà. Ẹ ṣeun ìyá mi bóò ní gbogbo àwọn èèyàn wa ní Cairo lọ́hùn-ún. Adúgbò lọ́wọ́ wà àlàáfíà lọ́wọ́. Olúwa ṣeun tó Ọlọ́run ọba yóò bá wa ṣàtúnṣe ayọ̀ láìpẹ́. Àmì ọlọ́mà. Ẹ ṣeun ètò náà rèé ẹ bá ń dá sí ẹ bá ń tó. Wọ́n lò láàrin ọkọ àti ìyàwó àbí àfẹ́sọ́nà àti ọkọ ẹ̀. Ìyẹn gbọ́dọ̀ máa fi fọwọ́ sí èèyàn ní ojoojúmọ́. Ẹ̀rọ gbọ́dọ̀ wípé àbí ọkùnrin náà kọ́ wá pé wípé valentine bọ̀ àbí ọjọ́ valentine nìkan làwọn lè fìfẹ́ hàn sí ìyàwó wọn is not right. Gbogbo ojoojúmọ́ a gbọ́dọ̀ máa fìfẹ́ hàn sí ìyàwó tó wípé ìfẹ́ lọ́wọ́ ní sí àwọn èèyàn tó fi fi wá ṣe ọba lórí gbogbo tó dá. So ọjọ́ valentine tó ní ìrírí ni pé ó dá kí ọkùnrin because àwọn obìnrin máa ń láìkí kọkùnrin appreciate wa. Nípa bí ọjọ́ valentine kí ọkàn sọ pé àyẹ̀wò mi bó jẹ́ ìdájí gan ni ẹ jí ọkọ ẹ̀ ó gbé ọkọ ló kọ́kọ́ rántí láti jí àwọn ìyàwó mi ò ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ láti jọ ìtọ́jú ẹ ṣe tó gbà mí tọwọ́ tẹsẹ̀ tó ṣe gbá kábẹ̀dẹ̀ ṣàdúrà fúnra wọn pé ìfẹ́ wa o kó má tọ̀ síbi o kó túbọ̀ máa gòkè o kà má fojú sí kọ́ àwọn ọmọ ká ọmọ ìgbà so èmi ò rí pé bí wọ́n kà wá sí ìgbé ara jáde àbí ká máa ra expensive gift fúnra wa àbí ká máa ṣe oṣù surprise bóyá àti valentine ọ̀dọ̀ nǹkan ìwé nǹkan bẹ́ẹ̀ pé bóyá ká máa appreciate dàkí wọn ń pé gbórí jẹ́ ọba àyè sì tún mí àmọ́ ìpínyà tí mo fẹ́ oṣù ọkọ mi o thanks for being there for me o oṣù pé wà ń bẹ́ fún mi oṣù kìíní kan so tó bá dẹ̀ yọ pé ká gbé ara jáde at the same time náà okay but tí ò bá yọ náà tó ká dúpẹ́ fọlọ́. Ṣé tí àfẹ́sọ́nà yín àdọ́kọ yín tí ò bá gbé yín jáde fún valentine ẹ̀ ní bínú? Mi ò ní bínú because tó wá ṣàti ìbàjẹ́ kí n kọ̀ mọ̀ pé yes èmi is a special day fún àwọn ọjọ́ olólùfẹ́ bí ojú mi ni o bó kọ̀ dúpẹ́ lọ́wọ́ mi bí o tiẹ̀ fún mi ní text message pé òun ṣe ìyàwó mi o pé ìyàwó ìdẹ́fọ̀ mi ò kankan tó bá bẹ̀rẹ̀ ráyè láti gbé mi jáde fine tó bá bẹ̀rẹ̀ ní mi ò ráyè bọ́ra please don't appreciate òkèdè kí n mọ̀ yes àwa ìlànà pé couples don celebrate kọ̀ọ̀kan lónìí ó ti tán. But pé ká wá mú ní òkúnkúndùn pé táà bá ti gbé ara jáde táà bá ti ra special gift fúnra wa táà bá ti ṣe kíní kan fúnra wa táà bá ti rí hàn. Pé ẹ̀yin ò nígbàgbọ́ nínú rẹ̀ pé ó yẹ kó le tó bá òun. Èmi ò nígbàgbọ́ nínú gbogbo ìyẹn kó tó yẹn because nǹkan fẹ́ǹ sọ yìí ó ti da ọ̀pọ̀lọpọ̀ relationship láwọn ọ̀rẹ́ tó pè sómi nípa tó bẹ́ẹ̀ fẹ́ ní ẹ kó gbé mi jáde kò gbé mi jáde. Ó bẹ̀rẹ̀ di nǹkan tó jẹ́ pé kò nífẹ̀ẹ́ mi kò ṣe kí nìkan ni bó tí ń jẹ́ pé ọkùnrin yìí wà tó jẹ́ pé kò ní káàkiri gbogbo yẹn gbogbo ó lè kọ̀ lè appreciate nípa ṣe tó bá ti fi hàn gbogbo ẹni yẹn ó pè lọ́jọ́ pẹ̀ kí ó rẹ̀ fún message bọ́tọ́ láti pé kò gbé jáde yẹn pé àwọn yòókù dẹ̀ jáde pẹ̀lú boyfriend wọn pẹ̀lú kíní kan bọ́tọ́ mi ò ní account ẹ̀ bọ́tọ́ nǹkan tí mo sọ yìí kọ́tẹ́ pé bèèmí wọ́n gbé kọ́ọ̀dù Olúwa torí valentine so kọ́lọ́wọ̀n ọba kó ṣàánú fún wa. Torí valentine ẹ ṣeun ìyá mi lápá àbítẹ́yìn náà tó fi wà mú wá yìí ẹ ṣe mo dúpẹ́ mọ́ bá ń bẹ́tò bọ̀ náà ẹ ṣe mo dúpẹ́. So lórí ètò níbẹ̀ náà láwà yìí òun náà lẹ́tọ́ ti gbọ́ lẹ́nu ìyá wa tí wọ́n pè yí wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé àwọn ò fi bẹ́ẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ pé kó wá le dandan pé kódà bó bá jẹ́ kíkí gan ló bá ti fún àwọn láàárọ̀ pé olólùfẹ́ mi mo kí ọ̀kan ni o ti tẹ́ àwọn lọ́rùn kó bá wọn lára mu ẹ̀bí mo sọ fún yín pé ìyíwù mi ò gbọ́ náà ni òjọ́kùnrin ó pawọ́pọ̀ kí wọ́n ọkùnrin méjì ó pawọ́pọ̀ kí wọ́n fẹ́ obìnrin kan náà torí pé ó ṣeé ṣe kíkà kọ́kọ́ kọ́ fẹ́ràn wájú ó sì ṣe kíkejì kó jẹ́ pọ́wọ́ ẹ̀yìn ìlò wọn fẹ́ràn kálukú náà ni ó mú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kí n sáré díẹ̀ ká àpolówó ọjà náà kí n sáré tàǹtà kí n gbé ìtàǹtà kí n gbé jáde náà lórí ètò òun bọ̀ náà. Authentic Entertainment Organization
Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tó dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀fẹ́ ń sì fún ìnáwó yín ẹ̀fẹ́ alága fún engagement yín ẹ̀fẹ́ children entertainer àbí ẹ̀fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ọmọ làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbẹ̀gẹ́ fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló pàdé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin fi ẹ̀sìn nìkan abẹ́sẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má nìkan mọ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà ní London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n bẹ̀ ní kalẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní ibẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú lọ́dọ̀ náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàwẹ̀wẹ̀ yìí ẹni ẹ pè wọ́n lè ní kò síbi tí ọlọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ̀pọ̀ wọn lónìí gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹ̀yẹ̀ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí pé gbogbo olúwa. ìpolówó ọjà wa iléeṣẹ́ ìbílẹ̀ rédíò fún gbogbo ìpolówó ọjà yín ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò pátápátá ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ẹ̀yin onílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì onímọ̀ṣáláṣí ní tẹ́ ẹ fẹ́ wá ṣèpolówó ẹ fẹ́ ṣèkéde ní tẹ́ ẹ ń tà lọ́dọ̀ yín ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò á bá yín polówó ọjà yín lówó tí ò gara òun náà láti bá yín polówó ọjà yín ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ̀yin náà kàn sí wa lẹ́nìí láti polówó ọjà yín gbogbo nǹkan yìí bá tà tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́ kí wọ́n mọ̀ nípa rẹ̀ ẹ̀yin kàn sí wa á bá yín polówó ẹ̀ tí gbogbo ayé ó gbọ́ tí ó sì kàn káàkiri gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé studio number wa tẹ́ lè pè sí bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ polówó ọjà yín ọ̀nà ní 07459353799 òun náà ni ẹ lè pè sí fáwọn àtàwà ní UK àwọn àtàwà Nàìjíríà +447459353799 òun náà lè pè sí fún gbogbo ìpolówó ọjà yín ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ní Europe ní Nàìjíríà ní ẹgbẹ́jà yín wá àbáyín polówó ẹ̀ gbogbo ayé ó gbọ́ òkìkí ó kàn ká ikú ó sì mọ̀ káàkiri àgbáláyé kábàáyín polówó ọjà yín ìpolówó ọjà òun náà ni àgúnmu òwò ẹ jẹ́ kábàáyín polówó ọjà yín fún tí ẹ bá ń fẹ́ abẹ́yìn fẹ́ wá darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò bóyá ẹ̀yin náà ní ètò kan tẹ́ fẹ́ wá gbé kalẹ̀ nílé iṣẹ́ wa ẹ̀yin náà kàn sí wa ẹ lè pe studio number wa bóyá ẹ bá bá wa sọ̀rọ̀ àgbéyẹ̀wò ní orí ètò tẹ́ bá fẹ́ mọ̀ ṣe
báyà yìí náà ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ tàbí tẹ́ ẹ fẹ́ máa fi kó àwọn èèyàn lọ́gbọ́n tẹ́ fẹ́ káwọn èèyàn máa rí ọgbọ́n kan méjì kan bẹ̀ ẹ̀yin náà fẹ́ darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ pè studio number wa bákan náà àdáyín lòun fún gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ ẹ ṣeun mo dúpẹ́ mo fẹ́ fi àsìkò yìí ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò on the 1st April 1 òní launching wa launching ìbílẹ̀ rédíò on the 1 ọjọ́ Sunday ọjọ́ Easter Sunday ló bọ́ sí April 1 òun la máa launch ìbílẹ̀ rédíò gbogbo yín pátápátá là ń pè pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà kọjọ́ náà ó lè dùn kó lè lárinrin kó lè láyọ̀ gbogbo yín pátápátá torí pé ẹ̀yin náà rèé ẹ̀yin lè yan wa ẹ jẹ́ ká jọ ṣe níjọ́ náà April 1 òun náà ni launching wa tá a máa launch ìbílẹ̀ rédíò ọjọ́ kìíní nínú oṣù kẹrin òun la máa launch ìbílẹ̀ rédíò ó máa fakíkí ó máa látikẹ́ àwọn oríṣiríṣi èèyàn lọ́balọ́ba lóyè òun náà ni wọ́n ti ní tó ìyá àbàdàn àwọn ò gbọ́dọ̀ dá ọ̀dà lọ́jọ́ náà àwọn náà rèé àwọn ò gbórí wọlé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ni mo wá ń pè gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń nífẹ̀ẹ́ wa tẹ́tò wa tó ń dùn mọ́ àtẹ̀yìn tó jẹ́ wípé tó lókèrè náà lẹ ti ń wò wá gbogbo yín pátápátá là ń pè o ní Europe ni o ní Nàìjíríà ni o pé kẹ́ darapọ̀ mọ́ wa ní ọjọ́ náà fún launching ìbílẹ̀ rédíò ọjọ́ náà sì tún rèé òun náà la tún máa ṣe praise concert tó máa ń wá láti ọwọ́ ẹ̀mí ìyá àbàdàn tí mo máa ń gbé kalẹ̀ lọ́dọọdún níbi tẹ́ ti máa pàdé àwọn olórin oríṣiríṣi lọ́jọ́ náà àwọn olórin jàǹkànjàǹkàn àwọn olórin ẹ̀rìmọ̀ ọlọ́run àwọn oníjùjú ni o oní gospel ni o kódà àwọn onífújì gan ò ní gbẹ̀yìn lọ́jọ́ náà ọlọ́run àlùjọ yẹn ti máa fa kíkì ó ti máa pọ̀ jù níjọ́ náà ní April 1 yẹn náà ni tàbá ti launch rédíò tán ọlọ́run àwọn àlùjọ yẹn wá bẹ̀rẹ̀ lóríṣiríṣi pẹ̀lú àwọn olórin tó lé olórin tùgbá ní Nàìjíríà ni àti ní UK lọ́jọ́ náà ó máa láni gbogbo yín pátápátá náà là ń pè pé kẹ́ darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà ìlú London ló ti máa happen o ìlú UK ló ti máa happen nígbà tó bá yá a máa gbé ti Nàìjíríà a máa gbé lọ torí pé aláwọn òṣìṣẹ́ náà tí wọ́n ń ṣiṣẹ́ rédíò Nàìjíríà ìbílẹ̀ rédíò Nàìjíríà a gbé lọ sí Nàìjíríà náà ní tá a lọ launch ẹ̀ náà lọ́hùn lágbára Ọlọ́run kọ́lọ́n kó gbà fún wa gẹ́gẹ́ bá a ṣe ń wí àmọ́ ti London yìí April 1 òun náà ni a máa ṣe gbogbo yín pátápátá náà là ń pè lẹ́kẹ̀ẹ́ darapọ̀ mọ́ wa ẹ̀yin tẹ́ ẹ bá sì wò wípé tó ẹni nǹkan méjì bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ fi support wa ẹ mọ̀ wípé àwọn èèyàn ó jẹ àwọn èèyàn ó mu ẹ dákun o ẹ mọ̀jọ̀rún ọwọ́ ìyá àbàdàn o ẹ mọ̀jọ̀rún ọwọ́ mi o àfi àsìkò yìí gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú gbogbo ẹ̀yin onídùúdùn ọlọ́rẹ bóyá ẹ̀yin náà fẹ́ fún wa ní nǹkan ni bóyá rẹ̀ sì lẹ́yìn tí ẹ fẹ́ fà á lẹ́ni àbẹ́yìn fẹ́ fa màálù lẹ́ni ẹ̀yin fẹ́ fò gbogbo tí ẹ bá fẹ́ fún wa àbẹ́yìn kan tí ẹ fẹ́ support wa nígbàkan lọ́nà kìíní kejì ẹ̀yin náà ràn wá lọ́wọ́ ẹ lè pè mí pé tó ìyá àbàdàn mo fẹ́ ṣe báyìí ìyá àbàdàn mo fẹ́ ṣe báyìí ẹ̀yin náà lè pè wá ẹ bá wa dá sí torí pé ìbílẹ̀ rédíò kì í ṣe tèmi ìyá àbàdàn ẹ̀yin lẹ ní o ẹ̀yin lẹ ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò torí gbogbo ohun tí ẹ bá ti ń fẹ́ tó bá ti ń dùn mọ́ yín tó ti ń wá tó ti jẹ́ ìlọsíwájú fún yín òun làwa gbọ́dọ̀ máa wá nílé iṣẹ́ yìí àsìkò náà rèé ẹ̀yin náà ẹ bá wa dá sí ẹ ràn wá lọ́wọ́ lórí launching yìí ọjọ́ kìíní oṣù kẹrin òun náà ló máa wáyé ẹ lè pè mí sórí studio number wa lórí lẹ́yìn ètò bóyá tẹ́yìn náà bá ní kankan tí ẹ fẹ́ fi ràn wá lọ́wọ́ káàkiri bó jẹ́ Nàìjíríà lẹ́yìn bá wà ní àníbi tẹ́ lè bá wa fowó ránṣẹ́ sí bó jẹ́ Europe lẹ́yìn wà ní àní PayPal tẹ́ lè bá wa sanwó sí ẹ̀yin náà ẹ bá wa dá sí ọlọ́run ọba kò ní dẹ́yìn náà dábùkátà yìí o ìbílẹ̀ rédíò ẹ̀yin lẹ́ni kì í ṣe ìyá àbàdàn ẹ ṣe mo dúpẹ́ ìbílẹ̀ rédíò ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe gbé kalẹ̀ náà rèé wípé ká máa fi gbogbo mẹ̀kúnnù torí wípé ìyà gbọ́dọ̀ mọ́ jẹ́ wọn mẹ̀kúnnù níbi táwa bá wà torí pé iṣẹ́ ìlú náà là ń ṣe iṣẹ́ ìlú là ń ṣe àwa náà sì ń jà fitafita ni wípé ní tó bá ti ń ṣe àwọn kan níbì kan a gbọ́dọ̀ débẹ̀ a gbọ́dọ̀ lọ gbé jáde a gbọ́dọ̀ gbé sáyé káwọn èèyàn mọ̀ kí ìlọsíwájú kó lè tẹ gbogbo wa lọ́wọ́ ẹ ṣeun mo dúpẹ́ gbogbo yín tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí lórí ètò náà láwa yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò Prosper Michael wọ́n ní ẹkú
program èní o wọ́n ní Olúwa wà pẹ̀lú yín ẹ kú 3 days mà wọ́n ní báwo ni iṣẹ́ o òdù àgbẹ̀yìn àmì Ọlọ́run Mr. Prosper Michael àwọn ni coordinator for war against woman trafficking ìyẹn nílùú Mali dákun àwọn náà rèé wọ́n fẹ́ràn lọ́wọ́ gba àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ wa tí wọ́n lọ ń kó lọ sí Mali lọ fi wọ́n ṣaṣẹ́wó ṣọmọ ọ̀dọ̀ àwọn ni wọ́n gbà wọ́n lẹ̀ tí wọ́n ń dá wọn padà sórílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n gbà wọ́n lẹ̀ tí wọ́n lọ rescue wọn lọ́wọ́ àwọn ará Mali tí wọ́n pa àwọn ọmọ wa dànù àwọn ọmọ wa Nàìjíríà tó ń lọ bẹ̀ ara àwọn iṣẹ́ tá à ń ṣe náà rèé àwọn iṣẹ́ takuntakun tá à ń ṣe rèé pé kí gbogbo ẹ̀ kó lè dá Prosper Michael àwọn ni wọ́n jẹ́ coordinator fún wọn láti jẹ́ wípé ìrọ̀rùn àlàáfíà yóò dé bá àwọn ọmọ wa àwọn ọmọ Nàìjíríà tó ń kó lọ Mali ẹ bá rẹ́lòmíì wọ́n kàn ń pa wọ́n dànù ni wọ́n ń lò wọ́n kọ́lọ́hún kó ṣàánú fún wa ẹ dákun tẹ́ ẹ bá fẹ́ rí wọn láti ràn wọ́n lọ́wọ́ náà bẹ́ẹ̀ náà nìkan tẹ́ fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ mọ̀ pé àwọn náà kàn ń ṣe voluntarily ni ó dàbí foundation náà ni táwọn náà ń ṣe láti ràn àwọn èèyàn lọ́wọ́ ẹ dákun ẹ lè kàn sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò pé báwo lẹ ṣe fẹ́ gẹ̀ẹ́tì wọn báwo lẹ ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ lè kàn sí wa bẹ́ẹ̀ ṣe rí wọn nọ́mbà àwọn gbogbo á fún yín ntẹ́yìn náà bá ní láti fi dá sí àlàáfíà ọmọlàkejì gbogbo ẹ̀ náà ló lákọọ́lẹ̀ níwájú Ọlọ́run ìtẹ́mi bá ṣe tẹ́yìn náà bá ṣe ni wọ́n sọ lẹ́yìn wa nígbà tá a bá lọ tán ẹ ṣeun ṣe mo dúpẹ́ gbogbo yín pátá náà ni mo kí ìyá mi tèmi lolúwa tèmi mo rí yín o ìyá mi Esther Ajayi mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí yín o Reverend Mother Pastor mi mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí yín ìyá mi ẹ ṣé gan ni mo rí yín pé ẹ ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́sìn ń wò wá nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ pẹ́ fún wa o bí mo mọ̀ tí ń pẹ́ láṣẹ Èdùmàrè ọ̀pá tọ́lọ́run fi lé yín lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ ní fi daran èèyàn náà lẹ́ẹ̀ máa fi darí lórúkọ Jésù ẹ ṣé gan ni mo dúpẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní arákùnrin kan ṣe àwo fún ìbílẹ̀ rédíò kẹ́lẹ́ bá àwọn Ọlọ́run jẹ́jẹ́ mi náà mo kú jókòó náà bá ní ìyá àbàdàn ẹ̀ tí ìgbọ́ mo ní pé kí ni ó lẹ́nìkan mọ̀ sáwò ọmọ kìyà àbàdàn ọmọ kìbí lẹ́rẹ́díò mo ní àbẹ́ ẹ̀rọ lọ́hùn ara mi sì ń lù máa sọ orin ọ̀hún máa gbé sí gbogbo wa létí double 3 musician òun náà ni wọ́n pè é ọmọ onífújì tó ń kọ fújì láti ilé Ifẹ̀ òun náà ni wọ́n ló ti ṣàwò ìránṣẹ́ Ifẹ̀ ò ní bàjẹ́ Ifẹ̀ Oòduà níbi tó dúmọ́ ti mọ́ wá wọ́n ní àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ oyè àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ oyè mo kí kábíyèsí wa náà níbẹ̀ ọba Ọ̀jájá the second ọba Adéwùsì Ògúnwùsì mo kí yín o kàdé ọpẹ́ lórí láti ilé Ifẹ̀ náà ló ní fújì ọ̀hún ti wò yá àbàdàn sunsun òun gbọ́dọ̀ kìbílẹ̀ rédíò ẹ ṣeun Prince Aládé Ọláníyàládé Gold àwọn ni wọ́n fi àwọn náà ránṣẹ́ sí pé ìyá àbàdàn ẹgbẹ́ wọn ní artist àwọn ni ẹ ṣé gan ni mo dúpẹ́ àwọn òun náà rèé wọn gbé sókè kí gbogbo wa ká gbọ́. Wọ́n ní please greet Olówó Rótìmí for his kind gestures. So àdúpẹ́ o bàbá wa Olówó Rótìmí wọ́n ní ẹ ṣé o wọ́n ní kí n bá wọn kí yín fún ojú rere ẹlẹ́yinjú àánú ni yín mo kí yín o bàbá tẹ́ bá ń gbọ́ Ògúnyọ̀yè Adéolú Victor náà ní kí n bá wọn kí yín wípé fún gbogbo oore yín àánú yín tẹ̀ ṣe fáwọn fún gbogbo àwọn ọmọ mẹ̀kúnnù ẹ ṣé o àdúpẹ́ bàbá wa Olówó Rótìmí tẹ́ bá ń gbọ́ a kí yín o wípé ẹ ṣé gan-an sà. olórin ọ̀hún ń kọ kísà double 3 náà ni wọ́n pè é olórin àsìkò yìí ni wà láì. Thank you.
gbágbágbá ẹ ṣeun ọjà sọ pé Olúmídé wọ́n ní nice one to Ìyá Ìbàdàn authentic. ó ṣe wọn lásìkò yìí ó lè mú lórí ẹni ogún tó fi lẹ́jẹ́ láti mọ́tò sí ó ṣe àwọn mọ́tò sí táwọn mọ́tò sí àti ṣe àbáyọ̀ ní ọmọ tó ń ẹ ṣé ìyá mi Adéọlá Adéyẹmí ẹ káàbọ̀ sórí ètò. ọmọ Ìbàdàn máa wọlé ẹ̀jọ́ ọmọ Adéyẹmí ọmọ Adéyẹmí ẹ̀jọ́ wọlé ẹ̀jọ́ ọ̀sẹ̀ kan ló ti sẹ́kọ̀ọ́ sí ọba ọ̀hún máa wọlé ẹ̀jọ́ àlọ́pàá ìlú òní ọmọ ọ̀hún òní ẹ̀yìn àfáàjì sí Adéọlá wọ́n tọ́ ní lọ́rùn sí ìgbà òní ọmọ àgbà ẹ̀rọ bá mi lórí Ìbàdàn aláṣẹ ìbílẹ̀ mi ní Ìbàdàn máa wọlé ẹ̀jẹ̀ gbogbo ike wọ́n tọ́ ní lọ́rùn sí ìtumọ̀ Adébáyọ̀ Balógun èyí sí. bẹ́ẹ̀ ni dọ́bùtì olórin náà rèé ẹ̀rí àdúpẹ́ lọ́wọ́ wọn náà rèé wọ́n ṣe àwo yẹn wọ́n mú Ìbílẹ̀ rédíò wọ́n kì í bọ̀ wọ́n mú Ìyá Ìbàdàn wọ́n kí gbogbo ẹ̀ wọ́n kí àáfà Abdulaziz láti Ilé Ifẹ̀ náà ni ẹ ṣé gan ni àdúpẹ́ ẹ̀rí wípé orin yẹn ẹ̀rí freestyle ẹ̀ tó rọra ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba ẹ ṣeun ìyá mi Adéọlá Adéyẹmí wọ́n ní well done ẹ ṣé mo dúpẹ́ akí olórin náà wípé wọ́n ṣeun fún ìfẹ́ tí wọ́n ní sí wa tí a bá wojú aago yín báyìí ẹ rí pé aago méjì òun náà ló kù ìṣẹ́jú mẹ́wàá abala òṣèré ìlú mọ̀ká onímọ̀ní a máa mẹ́nu bàbá yìí nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lábala òṣèré ìlú mọ̀ká òun náà ni wípé wọ́n ní tí a bá wò ó wọ́n ní tó ní rèsé bá pọ̀ tí òfin gbá mọ́ wọ́n ní èyí tó ti fín wọ́n ní kò ní parun láíláí òun náà ló mú wa lọ tààrà sí ọ̀dọ̀ bàbá wa Alhaji late Chief Alhaji Sikiru Dr. Sikiru Ayinde Barrister báàlà ìlú Èkó ọmọ Òdèrè Ṣìfáù ọmọ Àgbàjẹ lọ́lá láyẹyẹ creator Fuji creator ni wọ́n àwọn náà lọ́rọ̀ wọn lásọ ní abala òṣèré ìlú mọ̀ká lẹ́nìí torí wípé wọ́n ní àwáyé ikú kan kò sí wọ́n ní gbogbo apátápátá náà ládágbádá kú wọ́n ní gbogbo apátá náà lálọ àdúrà tá à ń gbà náà ni wípé kọ́lọ́hún ọba kó mọ̀ ṣe ní kíákíá báyìí kọ́lọ́hún kó mọ̀ jà fọjọ́ ọlọ́jọ́ lọ lánàá òde yìí ó ní Alhaji Sikiru Ayinde Barrister ni wọn bá pé ọmọ 70 years lókè pẹ̀ àmọ́ kí la fẹ́ ṣe ààrí ti kú ṣe bẹ́ẹ̀ ni ikú ìgbowó bẹ́ẹ̀ ni kì í gbóbi ikú ìgbà kankan àmọ́ bó bá ti dé báyìí ó dé náà nù ikú bẹ́ẹ̀ náà ló mú Dr. Sikiru Ayinde Barrister tó mú wọn lọ nígbà tí àsìkò tó tó kọ́lọ́wọ́n bá kó bá wa dẹlẹ̀ fún wọn. tá a bá wá sọ̀rọ̀ nípa Alhaji Sikiru Ayinde Barrister Alhaji Sikiru Ayinde Barrister ẹ rí wípé àwọn gangan là ń pè ní Fuji creator tó jẹ́ wípé wọ́n create Fuji yìí wọ́n create ẹ̀ síbi tó jẹ́ wípé ó tún yàtọ̀ sí tàtẹ̀yìnwá nígbà táwọn bàbá wa tí wọ́n máa ń jí wéré táwọn bàbá wa tí wọ́n máa ń sun tí wọ́n máa ń jí wéré nígbà náà tí wọ́n máa ń jí sáàrì káàkiri wọ́n mú wọ́ débi wípé wọ́n mú jìtá wọ̀ wọ́n mú bàtá wọ̀ wọ́n mú piano wọ̀ wọ́n mú gbogbo ẹ̀ wọ́ lóríṣiríṣi. Bàbá Dr. Sikiru Ayinde Barrister wọ́n mú Fuji wọ́n yí padà síbi tó dáa tó jẹ́ wípé onígbà ń débẹ̀ ó ń bù ú aláwọ̀ ń débẹ̀ ó náà ń bu tiẹ̀ kálukú wá ń bù ú kálukú ń ya pátán tó wù ú sí àárín ẹ̀. Pẹ̀lú bí bàbá yìí bó ṣe di pé wọ́n ṣètò nídìí iṣẹ́ Fuji yìí tá a bá ń sọ̀rọ̀ nípa àwo tí Alhaji Barrister tí wọ́n ti ṣe sílẹ̀ kó tó di pé wọ́n kú a lè sọ nípa àwọn live tó jẹ́ pé bóyá tó bá lọ play ní patí bóyá fọlọ́mọ ni fọlọ́kù ni àbí fẹ́ni tí ń ṣègbéyàwó ni ká má sọ̀rọ̀ nípa eléyìí tá a bá ní ká sọ̀rọ̀ nípa àwo wípé bàbá ṣe àwo tá a bá ní ká máa kà ní méjì àwo tí bàbá ṣe yóò fẹ́ẹ̀ tó 200 tí mi ò bá dùkù tí mi ò bá ṣẹ́nu kù
ìdí yìí la fi sọ wípé wọ́n kú òló ní fújì wẹ́wẹ́wẹ́ téèyàn lè fọwọ́ rọ́tì sẹ́yìn tàbí téèyàn lè sọ wípé èèyàn kàn lè gbàgbé rẹ̀ lẹ́ẹ̀kan náà torí pé bóyá bàbá ò sí mọ́. gbogbo ògbàkúgbà tí àsìkò wọn bá ti ń tó mo mọ̀ pé gbogbo ògbà náà ni gbogbo àwọn tó jó ní fújì àbáwá tó jẹ́ wípé à ń gbádùn orin wọn nígbà tó ń wà láyé òun náà láàmú ṣèrántí wọn pàápàá bóyá lórí rédíò ni o lórí tẹlifíṣàn ni o lásìkò tó bá ti ń tó àlè mọ́ mẹ́nubà nípa Chief Dr. Sikiru Ayinde Barrister. ẹ ṣeun Abdulganiu Kọmọláfẹ́ wọn ní ìyá Ìbàdàn ẹkú weekend ẹ ṣeun bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. tá a bá wá sọ̀rọ̀ nípa àwọn orin tí Alhaji Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n ti ṣe bóyá èyí tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ orin wọn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ orin wọn tó jẹ́ pé bóyá nígbà tó ń wà láyé tó ń kọrin ẹ̀yin náà ń gbádùn orin wọn torí pé lábala òṣèré ìlú mọ̀ọ́ká yìí bàbá òun la máa dedicate ẹ̀ fún late Dr. Sikiru Ayinde Barrister àwọn la máa dedicate lábala òṣèré ìlú mọ̀ọ́ká àwọn la máa dedicate ẹ̀ fún lórí ètò lénìí. lára àwọn àwo tí bàbá ti ṣe bóyá láti ayé alálùmọ́lẹ̀ ni o títí tó fi di ayé alálùyọ ni èwo lẹ̀yin fẹ́ràn jù nínú orin tí bàbá ṣe torí pé àwọn náà là ń dedicate ẹ̀ fún. àwọn wo lẹ́yìn bóyá rẹ́kọ̀dù wọn wo tẹ́yìn nífẹ̀ẹ́ sí jù tó jẹ́ wípé ẹ máa ń gbádùn ẹ̀ jù tàbí ní gbogbo ìgbà tẹ́ ẹ bá tiẹ̀ ti lérò pé ẹ fẹ́ gbọ́ Ayinde Barrister ẹ fẹ́ gbọ́ àwo wọn tẹ́ ẹ máa ń nífẹ̀ẹ́ sí jù láti gbọ́ tàbí láti play ẹ jẹ́ ká rí gbọ́ lórí ètò ẹ̀yin ẹ sẹ́ẹ̀dì ẹ̀ sí mi a máa play ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó ló di pé a kúrò lórí ètò lábala òṣèré ìlú mọ̀ọ́ká Dr. Sikiru Ayinde Barrister òun náà la dedicate lábala òṣèré ìlú mọ̀ọ́ká fún lórí ètò lẹ́nìí. àwo wo lẹ́yìn fẹ́ràn nínú àwo wọn. Ìbùkún Awoniyi wọ́n ní how are you tó ẹ ṣeun ẹni tó bá wà ń bẹ̀ àwo Alhaji Sikiru wo òun lẹ́yìn fẹ́ràn jù nígbà tí bàbá wà láyé bóyá tí ẹ máa ń gbọ́ orin wọn wo òun lẹ fẹ́ràn jù orin wọn wo òun lẹ fẹ́ràn jù ẹ ṣeun Prosper Michael wọ́n ní ẹkúṣẹ́ ìyá Ìbàdàn Ọlọ́run á ràn yín lọ́wọ́ àmì Ọlọ́run ọba ìyá mi Adéọlá Adéyẹmí wọ́n láwọn fẹ́ wọ́n ní Fuji Garbage wọ́n ní Fuji Garbage wọ́n ní òní àwọn fẹ́ràn jù nínú orin Sikiru Ayinde Barrister àwọn la máa dedicate ẹ̀ fún torí pé àná òde yìí ni bàbá ò bá pé ọmọ 70 years àná òde yìí lọ́jọ́ bí wọn tó ò bá pé ọmọ 70 years lókè pẹ̀ wọ́n ní àwọn fẹ́ràn Fuji Garbage wọn ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé nínú gbogbo àwo sí Alhaji Sikiru Ayinde Barrister Dr. Sikiru Ayinde Barrister tán ti ṣe èwo lẹ́yìn fẹ́ràn jù tẹ́ pé máa ń nífẹ̀ẹ́ sí jù láti gbọ́ nínú orin wọn ẹ tẹ̀ síta á play ẹ̀ lórí ètò a fi ń dedicate fún bàbá a dedicate ẹ̀ fún wọn ni torí pé bàbá wà láyé ká mọ̀ rántí àwọn tó ti kú tó ti lọ náà tẹ́ pé wọ́n ti gbé nǹkan ṣe nílẹ̀ tẹ́ pé mọ́ ní gbàgbé tá a lè gbàgbé láíláí ni ìyá mi Adéọlá Adéyẹmí wọ́n ní Fuji Garbage làwọn máa ń nífẹ̀ẹ́ sí ẹjá gbọ́ Fuji Garbage ọ̀hún ẹjá gbọ́. lórí ètò yìí. mo ti gbé tó ọgbẹ́dẹ ẹ wá gbọ́. a ní ìṣẹ́jú mẹ́wàá sí lórí ètò ká tó máa dágbére. Dr. Sikiru Ayinde Barrister náà la dedicate lábala òṣèré ìlú mọ̀ọ́ká fún lẹ́ni orin wọn tẹ́yìn náà bá fẹ́ràn ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ sí jù láti gbọ́ ká gbọ́ lórí ètò kó lórí pé a máa lọ ìṣẹ́jú mẹ́wàá náà ló kù fún wa lórí ètò tá a ní. ẹ wá jó ìjọ aládùn tó dé. ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé wọ́n ní Paris at 40
wọ́n ní làwọn máa ń nífẹ̀ẹ́ sí jù. àgbàdo 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 ẹwà àgbàdo. ta dedicate fún late Dr. Sikiru Ayinde Barrister torí pé àná òde yìí náà ni bàbá ò bá pé ọmọ 70 years. Tẹ́mi ẹ ṣe mo rọwọ́ yín. Aago méjì náà lólùgẹ́rẹ́gẹ́ nílé iṣẹ́ wa ìyẹn nílùú UK aago méjì lólùgẹ́rẹ́gẹ́ a níbi ìṣẹ́jú bíi 10 sí i lórí ètò ká tó máa lọ. I want to be your ẹ ṣeun Adéyẹmí Ọlá Adéyẹmí àwọn náà ní ọmọlọ́jọ́ bíi ẹ̀mí àṣẹ púpọ̀ Bariat 40 náà ni gẹ́gẹ́ bí ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé bọ́n ṣe wí pé Bariat 40 náà làwọn fẹ́ràn láti máa gbọ́ nínú orin Alhaji Dr. Sikiru Ayinde Barrister ẹ̀yin náà rẹ́ bẹ́yìn náà bá máa ń gbọ́ orin Alhaji nígbà tó wà láyé Dr. Sikiru Ayinde Barrister orin wọn wo lẹ́yìn náà fẹ́ràn jù láti máa gbọ́ Bariat 40 náà lélẹ́yìn. Ẹ má gbàgbé pé lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwà yìí lè ta dedicate fún late Dr. Sikiru Ayinde Barrister.
mi Oríọlá Ọlọ́tàn Obron ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́. Fúnfúnra ìlà ìdádúpẹ́ ò ṣe mọ́ ọ̀rẹ́. àṣàdànù kankan níbẹ̀ ẹ rí i pé kò sí àṣàdànù kankan níbẹ̀ kò sórí wọn tẹ́ ẹ fẹ́ gbọ́ tẹ́ ẹ gbọ́ tí ò dùn kò sórí wọn tẹ́ ẹ fẹ́ gbọ́ tí ò ní mínì tí ò ní túmọ̀ gbogbo ẹ̀ pátápátá náà ló gbámúṣé ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ orin Alhaji Barrister tẹ́ ẹ bá fẹ́ràn jù nígbà tí wọ́n wà láyé tẹ́ ẹ máa ń gbọ́ jù tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí torí pé àwọn la dẹ́díkéètì lábala òṣèré ìlú mọ̀ká fún lórí ètò lẹ́nìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò a ní ìṣẹ́jú 4 sí i lórí ètò tá a fi máa dágbére. ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo nígbàgbọ́ báyìí náà ti ń bujọ́ kẹ́kẹ́kẹ́ ń bi tẹ́ wa Adéọlá Adéyẹmí mo lérò pé iná ti ń gbẹ́sẹ̀ jó. sórí ètò ẹ ṣeun ṣeun. ọmọ wa lólùyọlé máa bá ẹ délé. márùn-ún ni ènìyàn lá pẹ̀láti máa ti wùyàn ó jẹ́. àwọn ọ̀dọ́gbẹ́rẹ́ díẹ̀díẹ̀ fún tòní lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká mo lérò pé gbogbo yín náà pátá ẹ̀ gbádùn ètò tòní àmọ̀dágbére díẹ̀díẹ̀ lórí ètò ẹ má gbàgbé April 1 òní ọjọ́ launching wa gbogbo yín pátápátá là ń fi tìfẹ́tìfẹ́ pè ní April 1 ìlú London ló ti máa ṣẹlẹ̀ ní United Kingdom gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní Europe ni abẹ́yìn tí ẹ fẹ́ wá láti Nàìjíríà inú wa dùn láti gbà yín lálejò gbogbo yín pátápátá náà là ń retí ní April 1 ọjọ́ Sunday ọjọ́ Easter Sunday ni òun náà la máa launch ìbílẹ̀ rédíò gbogbo yín pátápátá ni mò ń fi tìfẹ́tìfẹ́ pè ọjọ́ náà sì tún rèé ohun tún ni press concert
tí èmi ìyá àbàdàn máa ń gbé kalẹ̀. Ẹ kú mọ̀ pé ọmọ yín ìyá àbàdàn olórin ni, sọ̀rọ̀sọ̀rọ̀ ni, pèdèpèdè ní, gbogbo ẹ̀ pátápátá náà la ní tàfihàn ọlọ́run lógo. Press concert tún máa wáyé ńjọ́ náà níbi tí a tún ti máa rí ìyá àbàdàn another dimension, níbi tí n tún ti máa fohùn mi máa tún yan ọlọ́run lógo pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi ọ̀gọ̀rọ̀ olórin tájọ máa wà níbẹ̀ ńjọ́ náà. Oní gospel ni, oní jùjú ni, oní fújì ni, gbogbo apáta lájọ máa forin gbọ́nàǹga ní ọjọ́ náà. Torí ẹ̀ náà la ṣe ń pe gbogbo yín náà bí ẹ darapọ̀ mọ́ wa níjọ́ náà ní April 1 ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2018 tá a wà yìí náà ló máa wáyé. A fi tìfẹ́tìfẹ́ pé gbogbo yín níbikíbi tí ẹ bá fẹ́ wà tẹ́ ẹ bá fẹ́ wá, ẹyẹ ṣáà ti sọ fún mi pé ìyá àbàdàn àgbà àwọn lọ́ba lóyè wa kọ̀ọ̀kan náà gbogbo ọ̀nà ti ní ìyá àbàdàn ọjọ́ náà èmi náà débẹ̀. Bẹ́ẹ̀ náà bá tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ láti bá wa darapọ̀ níjọ́ náà, gbogbo yín pátápátá òun náà ni à ń retí lọ́jọ́ náà. Ẹ jẹ́ ká jọ gbé lárugẹ ìbílẹ̀ rédíò tí gbogbo wa ní tí ẹ̀yin náà lẹ́ni kì í ṣe ìyá àbàdàn. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ báyìí ká jọ gbé lárugẹ. Gbogbo àwọn òṣìṣẹ́ wa ní Nàìjíríà náà pátápátá, gbogbo àwọn pírẹsẹ́ńtà wa ní Nàìjíríà, gbogbo wọn pátápátá òun náà lájọ máa pawọ́pọ̀ tájọ máa ṣeré ọjọ́ náà lọ́jọ́ ayọ̀. Nígbà tó bá yá àtúwá gbé nígbà tá a bá ṣe ti UK tán, àwa gbé wá sí Nàìjíríà náà, àwa lọ́ọ̀nchì níbẹ̀ pẹ̀lú àwọn pírẹsẹ́ńtà wa tó wà ní Nàìjíríà, àwa lọ́ọ̀nchì náà níbẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ọba. Ẹ̀yin náà níbẹ̀ bá fẹ́ bá wa dá sí i, bẹ́ẹ̀ yìí náà ní nǹkan kan méjì tẹ́ fẹ́ fi ràn wá lọ́wọ́ fún ọjọ́ yìí. Ẹ lè fún wa màálù àásomọ́ta wa, àásomọ́ta rédíò station wa ní àmọ̀ fún ní koríko, àmọ̀ fún léwé, àmọ̀ fún lóúnjẹ jẹ́ ńbẹ̀. Bó sì jẹ́ pé tó gbogbo abẹ́yìí tí ẹ fẹ́ fi kan ràn wá lọ́wọ́ ni, bó jẹ́ lákàntì wa ní Nàìjíríà lẹ́fẹ́fẹ́ ẹ béèrè fún, ẹ lè bá wa sọ síbẹ̀, àmọ́ bá a ṣe máa gbà á. Bó dẹ̀ jẹ́ pé pépà wa lẹ́fẹ́ ni fẹ́yìntì wà ní Europe, ẹ̀yẹ ṣẹ́ ti kò sí wa, gbogbo wa náà lè jájọ pàápọ̀ tàkájọ ṣe, torí pé ìbílẹ̀ rédíò ti gbogbo wa ni kó lè dá iṣẹ́ ìlú òun náà là ń ṣe nílé iṣẹ́ wa yìí. Ẹ̀yin náà ràn wá lọ́wọ́, ohun kan ní méjì ni, kò sí ní tó kéré jù láti fi ràn wá lọ́wọ́ fún ọjọ́ yìí kó lè ládùn kó lè lárinrin. Ẹ ṣeun. Ẹ lè pe studio number wa 07459353799. ẹ lè pé àdáyín lòun fún nǹkan tí ẹ bá fẹ́ fún wa. ẹ ṣé, mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi, mo ti ń dúpẹ́lẹ̀ in advance, mo ti ń dúpẹ́lẹ̀ torí mo mọ̀ pé ẹ̀yin èèyàn mi tí mo ní, mo mọ̀ pé èèyàn ńlá ni yín, èèyàn pàtàkì ní, onínúure ni yín, mo mọ̀ wípé onídùúdùn ọlọ́rẹ̀ ni yín, tẹ́pẹ́ yìí náà sì mọ́ fẹ́ ìlọsíwájú fún nǹkan tó dáa. Gbogbo yín pátá àmọ́ retí gbogbo tí ẹ bá fẹ́ ṣe fún wa. Ẹ ṣeun, mo dúpẹ́. Àmọ̀dágbére lórí ètò díẹ̀díẹ̀ lẹ́ni. Ẹ má gbàgbé fún polówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò, àbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ wa láti wá gbétò kalẹ̀, àbẹ́yìn náà ní kọ̀ọ̀kan tí ẹ fẹ́ máa ṣe, ẹ pè studio number wa bákan náà àádáyín lò. Iléeṣẹ́ Authentic Entertainment Organization, iléeṣẹ́ Authentic Entertainment Organization, fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín tí ẹ bá fẹ́ ṣe, ẹ fẹ́ káwọn èèyàn gbọ́n pa ẹ̀ ní, ẹ kàn sí iléeṣẹ́ Authentic Entertainment Organization. Alága àdúrà, alága àjókòó lẹ́fẹ́ ni, MC lẹ́fẹ́ fún ìnáwó yín, ọjọ́ ìbí, ìgbéyàwó, ìkómọjáde ni, àbí ìrántí òkú àgbà, àjọ̀dún ìjọ, àjọ̀dún ẹgbẹ́ lẹ́fẹ́ ṣe tẹ́ fẹ́ MC, ẹ̀yẹ ṣáà ti kàn sí iléeṣẹ́ Authentic Entertainment Organization. Ẹ lè follow wọn lórí Facebook wọn, lórí Facebook page wọn, Authentic Entertainment Organization event. Bóyá ìfẹ́ kọ́ bá yín package event yín, ìfẹ́ kọ́ bá yín package event yín yẹn event planner, òun lè fẹ́ children entertainer lè fẹ́ ni, àwọn tó máa entertain ọmọ yín lọ́jọ́ òbí wọn níbi birthday àwọn ọmọdé, abẹ́ fẹ́ olórin ẹ̀mí fún ìjọ yín fún àjọ̀dún ìkórè ìsọjí ni, abẹ́ fẹ́ olórin tó máa play ní party yín, kò sí ní tẹ́ ẹ wá délé ṣe Authentic Entertainment Organization event, gbogbo ẹ̀ pátápátá lè máa rí. Kò síbi tí ẹ wá pè wá sí lágbàáyé, nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá à ní débẹ̀ láti wá bá yín ṣènáwó yín, àbí ẹ fẹ́ kàn ti ẹ̀ wá ni, bóyá ẹ̀yin fẹ́ red carpet paparazzi ni, ẹ fẹ́ àwọn tó máa ṣe red carpet fún party yín, ẹ̀yẹ kàn sí iléeṣẹ́ Authentic. Àwọn tó máa wá ṣiṣẹ́ ń bẹ̀ fún red carpet yín wọ́n wà nílùú yìí ni, ní UK ni, ní Europe ni, tàbí ní Nàìjíríà, ẹ̀yẹ kàn sí iléeṣẹ́ Authentic Entertainment Organization. Gbogbo ẹ̀ pátápátá òun náà lọ́lọ́run ọba ló fi rọ̀ wá lọ́rùn. Ẹ follow Facebook page wa Authentic Entertainment Organization event, ẹ follow rẹ̀, ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ tí à ń ṣe ń bẹ̀. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe. Ẹ ṣeun, mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu, òfòànà fún náà ni ò jẹ́. Àmọ́ fèní ṣe lọ, á tún padà níjọ́ mẹ́jọ, torí wípé tá a bá ní ká mọ̀ bá lọ bá ìwà láì àbá títí dọ̀la. Àmọ́ àfẹnu ètò yìí á fi sọlẹ̀ kì
bí ìgbà tí ọkọ̀ bá fẹnu sọlẹ̀ sí èbúté àfẹnu ètò yìí àfi sọlẹ̀ síbì kan báyìí torí pé àròjọ ohun solókùn ẹ ṣeun ṣe mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá níjẹ́ náà ṣe wọn ẹ̀kú àìbínú mo dúpẹ́ náà gbogbo yín tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí gbogbo ẹ̀yin tá a jọ tukọ̀ ètò tòní gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí òní gbogbo yín pátápátá òun náà ni a kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa tẹ́ ẹ pè wọlé ìyá wa tẹ́ ẹ pè wọlé láti Cairo ẹ ṣé bàbá wa ó já sọpẹ́ tẹ́ bá wa pè wọlé láti bá wa yànnàná ẹ̀ wípé Valentine rèé ó jọ wà sí ọ̀tún sósì ni pé vice versa ní 50-50 no cheating ní ọkọ gbọ́dọ̀ ṣe fún ìyàwó náà rèé ó gbọ́dọ̀ ṣe fún ọkọ ìyá wa tọ́pẹ̀ láti Cairo àwọn náà wá ní pé kì í ṣe wípé gbọ́kùnrin àti obìnrin bọ́ọ̀ bá ra nǹkan fúnra wọn pé kì í ṣe pé bóyá ìfẹ́ kò sí níbẹ̀ pé torí pé àwọn òfin bẹ́ẹ̀ nígbàgbọ́ wípé bóyá kìíní pé bóyá ó lè tó ó yẹ kó lè tó bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ilé wọn ni ló ti dàrú Valentine náà ló ń bọ̀ yìí àwa baálé ilé ìyálé ilé àwa àfẹ́sọ́nà tá à ń fẹ́ra wa ẹ jẹ́ kí gbogbo wa náà rèé ẹ jẹ́ kí àjọ wò ṣe láàrin ara wa ilé wa ò ní dàrú ọ̀nà wa ò ní dàrú lágbára lọ́dọ̀ Ọlọ́run àní rí dààmú àní rí fòró láṣẹ Èdùmàrè ohun ayọ̀ náà ni ó mọ̀ ṣẹlẹ̀ ní inú ilé gbogbo wa ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan Àjíà Ọ̀tún Kudirat mo rí yín ẹ ṣé tẹ̀ ń wò wá ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ọjọ́jọ́ sátidé ètò kan yóò lálẹ́ wù níléeṣẹ́ ìbílẹ̀ rédíò yìí láwùjọ wa òun náà ni ètò yìí tí ó máa wáyé lọ́jọ́jọ́ sátidé aago 10 àárọ̀ títí di aago 11 ààbọ̀ àárọ̀ òun náà ni ètò yóò lálẹ́ wù yóò káàyà ètò yìí yóò gọ̀ǹtọ̀ lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ẹ máa fojú sọ́nà ètò náà yóò gòrí afẹ́fẹ́ láìpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ àmọ́ lọ báyìí á ti padà níjọ́ mẹ́jọ torí pé ọ̀bẹ báyìí náà ní bẹṣọ àtẹlẹsẹ̀ báyìí náà ní bẹ̀nu àwọn alámọ̀wẹ̀ yìí náà lámọ̀ bá ẹ̀ ní gbọ́kú sí wa bẹ́ẹ̀ làwa náà ní gbọ́kú sí yín ẹ̀ ní rí gbé sọnù bí òṣèlú ọmọ ìbànújẹ́ ó kéré ó tóbi òní wọlé kó wa gbogbo wa àjọ láṣẹ pẹ́pẹ́pẹ́ lógo Ọlọ́run ọba láṣẹ Èdùmàrè ẹ̀mí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lọ́lí presenter yín rèé asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá ajímọ̀sán rẹ̀ jẹ́ wọn fún gbogbo UK èmi náà rèé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ òun ló fi kọ́lé rẹ̀ gogoro ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú ọ̀tọ̀ ní tòlú wò ẹ mọ̀ pé tìyá àbàdàn ó yàtọ̀ lórí ètò iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ọ̀tọ̀ náà nítorí pé àwa náà kọ́ Ọlọ́run ọba náà ló ní orí bẹ́ẹ̀ títí tá tó fi pàdé níjọ́ mẹ́jọ lọ́gbàrá Ọlọ́run ojú ire báyìí lójú owó rí ire lójú yóò rí o etí yóò gbọ́re bẹ́ẹ̀ ni ọwọ́ yóò gbáre mú orí yín yóò gbé yín débi re àtẹ̀yìn àtẹ̀mí àjọ rire jẹ pẹ́pẹ́pẹ́ títí ayé àìnípẹ̀kun ẹ̀yin náà ṣàmì ẹgbẹ́tọ̀ àmì mi àpàdé èmi náà mọ lọ bí tó ti gbé mi ìyàwó ibi tẹ́mi náà gbé lọ́kọ wọn mọ̀ lọ bẹ̀ báyìí torí pé wọ́n ní lílọ báyìí náà ní mọ́ kẹ́yìn àlè ọba ní apẹ́jù lórí ètò àpàdà lọ náà ni a tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Elédùmarè ẹ̀mí ọmọ yín náà ni mò ń dágbére Àjọkẹ́ Adé mi jẹ́ èmi lọ́mọ àgọ́bẹ̀lẹ́ ọmọ àgọ́bì dúdú ẹ̀gùn létí ní ọ̀bọ̀kàrẹ́ ìyẹn fúnfọ́ kabara mi ní jọjọ èmi lọ́mọ sápàdé ìpèsè ọmọ ẹranko yáyò òkè Ìbàdàn nílé Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí mi lọ́mọ Ìbàdàn májà àti ìkara àwájú lẹ́rú èmi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀ kan máa fi kara fọ́rí ìlú Àìná ìlú Òjó ìlú Àjàyí Olódògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun ìlú Ìbíkúnlé àgbàlá Ìbíkúnlé òjòkó bàbá ẹlòmíì èmi lọ́mọ agbó sásámọ́sá ọmọ àgbọ́yẹ̀yà mọ́yà Ìbàdàn bánisọ̀rẹ́ ẹ̀mú ní lójú ogun ọmọ òbọ̀ṣọ̀kùn kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà èmi lọ́mọ agẹ́sí kólé níbi olè gbé jàre ni wọ́n ní wọn náà ṣe agbébẹ̀ èmi lọ́mọ àjọrọ̀sùn ọmọ àjẹgbíjẹ kara wọn ọmọ àfikàrà fọ́rí mu nínú Olúyọ̀lé a tún pàdé níjọ́ mẹ́jọ láṣẹ Èdùmàrè títí ìgbà náà ẹ dákun wíkẹ̀ndì láwà yìí o bàbá mutí ẹ mọ̀jẹ̀ awakọ̀ tábà wakọ̀ ẹ mọ̀jẹ̀ amutí ẹ já ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀jẹ̀ abáyàn jà ẹ mọ̀jẹ̀ abáyàn fa wàhálà ẹ mọ̀jẹ̀ abáyàn fa sùúrùtù ẹ já máa ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá wá rí èṣù tọwọ́ kọ́mú tó fi gógùn ojú ẹ mọ̀ fọmú èṣù ṣeré o èṣù oníṣẹ́mí kò ní ṣẹ̀yìn kò ní yàlẹ̀ kó wa gbogbo wa láṣẹ Èdùmàrè títí ìjọ́ mẹ́jọ tá tó fi pàdé ire o ó dìgbà kan náà. ọmọ ẹgbẹ́ ìjọba o júwèjúwè ẹlẹ́ òmọ́lé wa òpó ìhàn sàní Ìbàdàn. júwèjúwè ẹlẹ́ òmọ́lé wa òpó ìhàn sàní Ìbàdàn. júwèjúwè.